Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalam ala Rasulillah amma ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Arúgbó fún Allah subhanahu wa ta'ala tó tó ṣe wà kú lórí dáadáa ilé ìtàmọ̀ sí al-Islam. Atọ́rọ àlékún kí Ọlọ́run àti gẹ̀rẹ̀fà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ẹni tí Allah subhanahu wa ta'ala tó sì náà kọ́ sí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith ilé tó sì wípé ó lẹ́sẹ̀ lẹ́, Ànábì sọ wípé kullu ummati yadkhuluna al-janna, gbogbo àmọ́jọ mi pátá ni wọ́n wọ al-janna illa man aba, àyàfẹ́ni tó bá kọ̀ tó bá sọ pé wọ́n wọ al-janna. Àwọn sàhábà radiyallahu anhum ajma'in wọ́n ní ya Rasulallahi wa man ya'ba, ìránṣẹ́ Ọlọ́run ta ni yóò wà kọ̀ tí ó sọ pé wọ́n wọ al-janna? Ànábì wá fún wọn lésì, ó ní man ata'ani dakhala al-janna, ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi máa ṣe ó ń ṣe, má ṣe ó jìnà sí, irú ẹni náà ni yóò wọ al-janna. Wa man 'asani faqad aba, ṣùgbọ́n ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá wá sí wípé ibi tá ní wọn lọ rí olọ́nà bí lòun lọ, irú ẹni náà òun lẹni tó kọ̀, irú ẹni náà òun lẹni tó gbẹ́rù gbọ́n rí. Abẹ́ Allah subhanahu wa ta'ala, ṣé kí ní yẹn só clear dára torí tọ́lọ́run? Mi rò pé máìkì yìí ń ṣiṣẹ́, ti ṣe mistake. Máìkì yìí ò ṣiṣẹ́, máìkì yìí ò ṣiṣẹ́. Ó yẹ kí ó tún ti clear ju ti tẹ́lẹ̀ lọ. Mi ò lo máìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹnu lásán mo fi ń sọ̀rọ̀ yẹn. Ó ti yàtọ̀ ń sìn báyìí. Mi ò lo máìkì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹnu lásán mo fi ń sọ̀rọ̀. Mo rò pé ó ti ń ṣiṣẹ́ ni, mo ṣẹ̀ṣẹ̀ wá gẹ́tì pé kò ṣiṣẹ́. Náà ẹjọ́ mò ń bọ̀, mo fẹ́ sáré áàdì kankan mọ́ tọ́pìkì, ọkàn mi ti fò. Káwọn obìnrin torí tọ́lọ́run bá o. Náà ẹ̀rí prógrámù wa ti talẹ́ yìí, ó fẹ́ lọ síbi abala nǹkan méjì. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́ nǹkan tí màá kọ́kọ́ bẹ̀wà fún òun náà ni wípé nítorí tọ́lọ́run, ẹ jẹ́ ká bá wa share programu yìí, ká bá ṣe kí ni o, ká bá wa share programu yìí, torí pé programu yìí náà là ń lò fún àti sọ kí ni tó jẹ́ òdodo fáwọn èèyàn nígbàtí àwọn kan tí wọ́n bá fẹ́ pa irọ́. Àwọn èèyàn ò ní yé mọ́ parọ́, àwa náà sì ní yé mọ́ sọ kí lòdodo. Ẹ jẹ́ kí n tó tún sọ o, àwọn èèyàn ò ní yé mọ́ pa irọ́, àwa náà sì ní yé mọ́ sọ kí ni kí lòdodo. So méjèèjì ọjọ́ mọ́ lọ papọ̀ ní onírò mọ́ parọ́ rẹ̀, àwọn tá sì fẹ́ sọ òdodo náà mọ́ sí kí ni a mọ́ sọ òdodo tiwa. Ṣùgbọ́n láì nígbà wọn lásìkò ẹjẹ́ sáré lọ bí òní yìí wọ́n ṣe court lónìí, ìyẹn kéèsì tó wà láàrin Yesaloonaka àti bọ̀dá mi àtàtà Malam Yusuf Adépọ̀jù hafizahullahu wara'a. Kóòtù, wọ́n lọ sí kóòtù lónìí, wọ́n dẹ̀ ti adjourn kéèsì yẹn di October 4. October kíni o 4 ó ní wọ́n ti sún kéèsì yẹn. Mi fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀, kéèsì tọrọ ìbẹ̀rù o, torí pé ẹ̀dá tọ́lọ̀ bá dé mi ni pé tí ò bá sọ̀rọ̀ mi è sọ̀rọ̀.
wá rí pé mi ṣe program láti jọ́ yìí kò sí tí mo fẹ́ sọnù dandan kọ́ sì ní ìwálé mọ́ treat ọ̀rọ̀ fíkì àwọn míì treat rẹ̀ wọn lè sọ pé dandan ní kí n mọ̀ sọ̀rọ̀ lójoojúmọ́ nítorí wọn pé mi ò kí ń ṣe blogger náà nìyẹn tí bá ní tí màá sọ tó bá jójoojúmọ́ màá sọ ọtí kò bá sí mi ní sọ̀rọ̀ gbòrògbóyé kéèsì yẹn ń kọ́ wọ́n ti adjourn ẹ̀dí kí ni o October 4 àwọn tó sì bẹ̀bẹ̀ ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n tó ní kéèsì ohun tí ìsìtọ́ tó fẹ́ sí kí ni o tó ń fẹ́ bẹ̀bẹ̀ ń tiẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bá lọ bá wọn. tẹ bá ara wọn táwọn ń sọ wípé ẹnìkan sọ pé ó ti ya wèrè ọlọ́run jẹ́ wo ya wèrè ṣùgbọ́n máa blọ́ọ̀kù ẹ̀ tẹ bá ara ẹnìkan tó wá ń sọ wípé ààyìn tó wà ní kóòtù sọ yẹ kán mọ̀ sọ ẹ mọ̀ dá wọn yùn lóhùn ọ̀làjú wọn kéré wọn ò sì mọ bó ní ta ṣe rí ọ̀làjú wọn ṣe kí ni ọ̀làjú wọn ó kéré wọn ò sì mọ bó ní ta ṣe rí àní nínú kóòtù gangan sẹ́yìn lè mọ̀ ṣe update ń bẹ tó wọ́n bá rò pé bí mo ṣe ń ṣe update yẹn kò yẹ kí n ṣe kò nídìí kó rojọ́ náà ẹ̀yin tẹ́ wulẹ̀ ń wá kéèsì tẹ́ lè fi rún mi tẹ́ ń wá ọ̀nà wo lẹ lè fi gbé mi ẹ lọ kọ petition against mi bí kan lóyún ṣe pé ni o petition ni bọ̀ bí kan lóyún ṣe pé ẹ lọ kọ petition against mi lọ́dọ̀ ìjọba náà ẹ lọ kọ petition against mi lọ́dọ̀ ìjọba tẹ́ bá rò pé kò yẹ kí n mọ̀ sọ ẹ̀yin tẹ́ wulẹ̀ ń wọ́nà wo lẹ fẹ́ gbàgbé mi tẹ́lẹ̀ ẹ ti rí opportunity nìyẹn ó wá rò pé mi wá dédé rìn débi wípé mi ì mọ̀ kí ló yẹ kéèyàn ó sọ kí ni ò yẹ kéèyàn ó sọ èmi ò gọ́ tó bá wọn ọlọ́dúpẹ́ fọlọ́run bá ìgbà tá a bẹ̀rẹ̀ program yìí gan ìyìn láwọn lọ́ọ̀yà tí mo mọ́ bi léèrè ọ̀rọ̀ ká tó wá sọ pé mo tẹ̀tún ti wá lẹ́ni tí mo lè pèpè ṣé kí ní ìbófin lọ o àbí ò bófin lọ ká tó wá pé mo tó ti wá ní ó jọ tó lọ́ọ́ ẹja gbàgbé bẹ̀bẹ̀ wọn so wọ́n ti wá àjọnu kéèsì ẹ̀dí kí ni o on the 4 mo rò kó yé jẹ́ ọ̀rá fi òkú lẹ̀ bá ìfẹ́sọ̀ jù báyìí lọ lórí ẹ̀ o ìfẹ́sọ̀ kí ni ìfẹ́sọ̀ jù báyìí lọ lórí ẹ̀ mo tún sọ kìí ṣe tàti pé ìfẹ́ sọ update tó ń ṣẹlẹ̀ kóòtù ní irọ́ o ní tó ṣẹlẹ̀ náà jù báyẹn lọ o kódà kìí ṣe tó pẹ́ rárá àti rárá ṣùgbọ́n àwọn tó ń bẹ̀bẹ̀ sí ìbẹ̀bẹ̀ fún àwọn kan sí bẹ̀bẹ̀ lónìí tó tún fẹ́ gbọ́ bọ̀ já rọra fi bẹ̀yẹn lẹ̀ torí ìyẹn kọ́ ni tí mo fẹ́ discuss gangan ní tí mo fẹ́ discuss ẹ jẹ́ ó dàn fún mi torí tọ́lọ̀ nǹkan tí mo fẹ́ discuss ìwà fẹ́ yà lọ bí ọ̀rọ̀ update kìíní ẹ̀ jù ẹ́ fún mi. mo rò pé ìyẹn kọ́ ni mo fẹ́ discuss kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ tí mo bẹ̀rẹ̀ ni mo sáré add topic yẹn mọ́ orí program so kò sínú topic mi mo kàn pé ó yẹ kí n sọ o torí mi ò rọ update kankan bẹ́ẹ̀ ju pé wọ́n ti àjọ́nù kéèsì lọ ní tí mo lè kọ́ lásán ni ní tí mo lè ṣe kí ni o ní tí mo lè kọ́ lásán ni mo rò pé ó ti yé bá tí mo lè kọ́ lásán ni mo kàn pé jíǹsáré sọ ẹ wá níbi tí mò ń lọ lọ̀rọ̀ tóun náà tún ṣẹ̀ṣẹ̀ ń já ràn-ìràn lórí ọ̀rọ̀ Sheikh bàbá wa Kamaluddin Al-Adabiy ẹ̀rí pé mi ò discuss ọ̀rọ̀ wọn rí bí èmi ò sọ̀rọ̀ àwọn bàbá tí wọ́n ti lọ torí ipá àwọn bàbá yìí wọ́n gbìyànjú Sheikh Adamu ni bàbá Sheikh Kamaluddin àti gbogbo àwọn bàbá tí wọ́n ti lọ Ọlọ́run ló wọ́n dáadáa fún wa ìyí tá bá wá rí pé bóyá wọ́n bá wá kù sí òun la lè máa sọ ibi tán sì kù sí yẹn kò tọ́ sí wa lẹ́nu ká máa fi bú wọn tá a bá sì tún sọ gan náà ó dìgbà táwọn èèyàn bá ń promote error wọn la tó lè máa sọ tá a bá promote rẹ̀ àwọn kan máa ṣàlàyé ẹ̀sìn wa lọ jẹ́jẹ́ ni ó wá lè jẹ́ ibi tán ti ṣe mistake kan náà là ń sọ o ṣùgbọ́n ó kọ́ wọn kọ́ láfi síbẹ̀ ó kọ́ wọn kọ́ kí wọ́n lè ṣe ìgbà ṣe kàmọ́lì dín ní o a'udhu billahi minash shaitani rajim ọlọ́mọ jìn sí irú ẹ̀ ọlọ́mọ jìn sí irú ẹ̀ nítorí kí n sọ bá ní pé kò sẹ́ni tí ò níbi tó kù sí kò sí ṣùgbọ́n bàbá wa ni wọ́n mo rò bóyé bàbá wa òun ni wọ́n
àwọn tó sì já àwọn ọmọ wọn rèé àwọn mistake tán bá rí pé àwọn bàbá wọn kó síbi eléyìí wọ́n ń ṣàtúnṣe rẹ̀ lẹ́yìn wọn ẹjọ́ kí ló tún kù àdínwó iṣẹ́ sí táwọn fi ṣe topic àtàkì wá ní Sheikh Adamu mo fẹ́ sọ̀rọ̀ wọn lónìí fún kí ni ibi tí n bá rí pé no ní tí bàbá ṣe ń bí ò correct o kọ́lọ́mbà wa kí wọ́n nu sàárè o màá ṣàlàyé ibẹ̀ kọ́lá mo lè mọ̀ fọkàn wọn sí kò nídìí kí n fọkàn wọn gan sí àyàfi táwọn èèyàn bá fẹ́ sọ mistake bàbá di ẹ̀sìn òun ló wá kù. mo rò pé àyàfi tí àwọn ọmọ bàbá bá fẹ́ sọ mistake bàbá dẹ́sìn òun láwọn sáré pé bàbá ṣe mistake ń bí ni ṣùgbọ́n tí kò bá sínú yùn kò kọ́ fún ẹni pé à ń dákọ̀ wọn ju ká dákọ̀ wọn ká ṣàdúrà fún wọn lọ Ọlọ́run bá wa ṣàforíjì fún wọn o sì bá wa kẹ́ wọn. ọ̀rọ̀ kan wọ́n ń jára ìrìn fídíò kan wà tán gbé jáde ìgbọ́dọ̀ parọ́ fún yìí mi gò rírí wallahi mi rírí dó fídíò yẹn ti pẹ́ ọ̀rọ̀ yẹn méjì ni mo rò pé ọ̀rọ̀ yẹn ń kọ́ o méjì ni ọ̀rọ̀ yẹn. alákọ̀ọ́kọ́ nípa fídíò Yesaloonaka tí wọ́n gbé jáde àti ìmọ̀ràn pàtàkì fún Alfa Saidi Shittu ọ̀rọ̀ ẹ̀sìn ló bẹ̀ mí o mi ṣe mọ̀ tẹnu mọ́ bá sọ pé ní tí mo mọ̀ sọ náà nu kí ní kankan ọ̀rọ̀ ẹ̀sìn ló bá mi torí pé màá ṣe èsì gbogbo nǹkan tí mò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ló bẹ̀ mí mo wà ní prógrámù kan níjọ́ Sunday ìkan nínú àwọn àfáà wa wọ́n sì ìnáwó kan lọ́jọ́ yẹn mo wà ń bẹ wọ́n wá introduce mi àwa ní oníyàwó mẹ́ta kọ́lọ́ ṣàánú tó sọ mí ló yàwó mẹ́ta tó ní kán mọ́ pé ló ń yàwó mẹ́ta bọ́ ó rí gbókan yẹn ti di yìí bọ́ kó mọ̀ pé kò lè change mọ́ wallahi kò lè change mọ́ gbogbo ètò sọ pé kán mọ̀ pè mí àwọn ayé ò lè gbọ́ kódà kán mọ̀ pè mí ọ̀dọ̀ rẹ nìkan ni ó jẹ́ àwọn ayé ò lè pè mí mọ́ sì tún pè mí bẹ́ẹ̀ náà yóò tún di yìí kan yìí ni wọ́n wá fẹ́ introduce mi ẹ̀wọ̀n gan o wọ́n fẹ́ introduce mi àwọn akẹ́mi ló ń yàwó mẹ́ta DJ tán wá pè àbí àwọn tó ṣàmọ́ ṣe sound system yẹn ó wá fẹ́ jẹ́ kí n mọ̀ pé òun náà mọ̀ mí o kọ́ ló máa ṣe dáadáa fún tán àwa lọ wá wá sí mi kan wá interplay interplay bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn wá o interplay jáde nù pé ẹ̀yin tẹ̀lé ń sọ̀rọ̀ àwọn bàbá yín tẹ̀lé láti kíní kan ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn wá o ẹni ẹ̀ kàn play láti jẹ́ kí n mọ̀ pé òun mọ ẹni tó jóyàwó mẹ́ta o inú mi wá dùn pé ibi ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn wá náà tó bá mi play ẹni yòówó mọ̀ play rẹ o ó kàn fẹ́ kí nǹkan mọ ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn náà tó bá wa play wallahi tó kèmí nìyẹn lẹ́yìn yẹn gbàgbé ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn mí mo sáré kí n tó wọnú ọ̀rọ̀ mi Yesaloonaka ọlọ́ọ̀ba ìwọ ló jẹ́rẹ̀rí mi o mo nífẹ̀ẹ́ Yesaloonaka ṣùgbọ́n ẹ̀kọ́ kan wà tẹ́yìn ọmọ yìí ò tí ì kọ́ pàtàkì jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ mọ̀rìkàzí mi sọ pé gbogbo mọ̀rìkàzí ayé o ẹ mọ́ sì mí gbọ́ yé o wọ́n ti bá ń gbé tì mí dé àwọn èèyàn gòsì ẹ̀ béèrè tì mí lónìí wọ́n ti bá ń gbé tì mí dé ẹ̀yin èèyàn gòsì ìbéèrè tì mí lónìí fáfáà náà yìí tẹ́ bá mọ́ sọ pé ọwọ́ òsì ni mo fi mu tíì ọwọ́ ọ̀tún mi rèé face kámẹ́rà yẹn fèsì mi ló fà ọwọ́ òsì mi rèé ọwọ́ ọ̀tún mo fi gbé sẹ́nu kìí sọ ọwọ́ òsì o ṣe é gbọ́ kẹ mọ́ dààmú ara yín pọ̀ ìjọ torí tọ́lọ́run yé tí ìgbóná so kí mo sọ ni pé àwọn nǹkan kẹwàá tó ṣe pé ó yẹ kẹ́ ẹ mọ̀ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe téèyàn bá ti ṣàṣìṣe tọrọ túbá ni mọ̀mọ́ wátamọ́ mátamọ́ àtàmọ́ mátamọ́ kò dáa ibi tẹ́ ti ní pírọ́blẹ́mù rèé ibi tẹ́ ti ní pírọ́blẹ́mù rèé kì í fẹ́ gba correction ní táwọn súnà fi yàtọ̀ nìyẹn kì í fẹ́ gba correction Yesaloonaka kò sẹ̀mí oní Kùránì ò sẹ̀mí mudiru mọ́níkàsì ò sẹ̀mí bàbá náà jẹ́ sírú èmi ṣùgbọ́n kì í fẹ́ gbà téèyàn bá correct yín kàn mọ́ sọ lẹ́nu ni àwọn súnà kan náà rí bá wọn wàláì àwọn súnà kan náà rí bá wọn nígbà correction tó bá correct wọn wọ́n máa sọ dọ̀tà tó bá correct wọn ni wọ́n máa sọ dọ̀tà tó bá ṣe correction fún wọn wọ́n máa sọ dọ̀tà àwọn súnà kan náà rí bá wọn. wọ́n gbé fídíò kan jáde nípa Yesaloonaka tó sọ wípé àwọn tó ti jẹ mufti lọ máa play rẹ̀ kí n tó lọ bí ọ̀rọ̀ Sheikh Kamaal yẹn but eléyìí náà ní í ṣe pẹ̀lú bàbá wa Sheikh Kamaal Al-Adabiy lẹ́gbọ̀n pé Yesaloonaka
ó náà máa mọ̀ pé òun ṣe mistake but kò kí ń fẹ́ ká yóò rí pé òun ṣe mistake tí mo rí náà rẹ̀ nìyẹn ó máa mọ̀ pé òun ṣe mistake but kò kí ń fẹ́ gba àṣìṣe yẹn pé kéèyàn ó gbà mọ́ra pé àṣìṣe ni kíní yìí fún mi kò kí ń fẹ́ gbà máa fún yín lẹ́rìí kí n tó lọ bí adúrò ọ̀rọ̀ tó ti sọ fídíò tó pẹ́ yẹn mo fẹ́ sọ fídíò tó tuntun tí ò tí ì tóṣù kan báyìí nígbà tí ń sọ̀rọ̀ àwọn kan ò tọ́ sí mufti àti ta ló tọ́ sí ṣẹ̀pọ̀rọ̀ àìpẹ́ yìí ni wọ́n ẹ̀sẹ̀ jẹ́ mufti yẹn ní July ta ló lọ yìí ni August làwẹ̀ ṣẹ̀pọ̀rọ̀ àìpẹ́ yìí ni lẹ́yìn mọ̀ káwọn eléyìí wọn ò kí ń fẹ́ wọ́n máa mọ̀ pé àwọn ṣe mistake but wọn ò kí ń fẹ́ ká yóò rí pé àwọn ṣe mistake wọ́n máa tuntun sọ wọ́n máa mọ̀ pé mo ṣe mistake but wọn ò ní fẹ́ ká yóò rí mistake ìṣòro wọn nu wọ́n wà mọ̀ pé wọ́n mọ̀ pé ẹ jẹ́ n play ọ̀rọ̀ tó sọ pé ó sọ ń pọ̀ ọ̀rọ̀ mufti ẹ gbọ́rọ̀ yìí ná ẹ mọ̀ wọn nǹkan o ẹ gbọ́rọ̀ tó sọ yìí ẹ mọ̀ gbọ́. ẹ mọ̀ gbọ́. báwọn ilẹ̀ lárúbáwá ṣe yíyàn gbogbo àwọn tí wọ́n ti jẹ mufti lọ kò sẹ́ni tó wọ̀ tiẹ̀ kò sí fún ẹni tí ò bá fẹ́ ṣàbòsí o ẹni tí ò bá fẹ́ ṣàbòsí so gbogbo àwọn tí wọ́n ti jẹ́ lọ pé nípa ìdárò lè fi ṣáyé wo ni wọ́n ní. ó ń sọ ń bíbá yìí wípé gbogbo àwọn tó ti jẹ mufti lọ ẹ mọ̀ gbọ́ èmi ò bá mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ yìí wallahi mi ò ní interest inú ẹ̀ kódà àgbà tí mo kọ táìtù tí mo kọ jáde pa fẹ́ sọ program lálẹ́ yìí ní tí mo fẹ́ sọ yóò sínú tọ́pìkì mi náà mo fọlọ́n Ọlọ́run bá rí i pé kò sínú tọ́pìkì mi ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo kọ́ tán ó ní mo crop my cross sí fídíò yìí àti ìgbà tó ṣe correction lórí ẹ̀ correction yẹn ló wá bí mi nú wípé wáyé tẹ́ ń ṣe báyìí tẹ́ ẹ bá ṣe mistake ẹ gbà pé mistake ni ànígé Yesaloonaka mọ̀ jẹ́ kí n tẹ́ o lè jù mí mo tẹ̀ tí mo yé jẹ́ mọ̀ jẹ́ kí n tẹ́ o mọ̀ jẹ́ kí n tẹ́ o mọ̀ jẹ́ kí n tẹ́ ọ̀rọ̀ yìí lè fẹ́ dàbí èébú mi ò mí ní rẹ o mọ̀ ṣe live video mọ́ ẹ bá ń gé bẹ́ẹ̀ kẹ́ bá ń fún mọ́ra rẹ̀ tàbí tó bá fẹ́ ṣe live video mọ̀ jẹ́ o mọ́ pọ̀ jù o tí ì ní làákàyè téèyàn fi mọ́ ṣe live video irú yẹ kọ́ ẹ kó mọ́ sọ lórí live program ẹ tí wọ́n ti ń sọ̀rọ̀ tí lọ́n parẹ́ tí ń kó jẹ irú wọn ò tọ́ sí live program torí live program tó bá ti sọ ó ti lọ nìyẹn wọ́n mọ̀ sí live program mọ́ ó ṣe fídíò ó wò ó ṣé lè yẹ kó lọ 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 wà wá ẹ̀díìtì ẹ̀ wà wá gbé jáde ó lè dàbí èbú òtọ́rọ̀ mo sọ fún ẹ̀yẹn mọ̀mọ́ sí live program ọpọlọ rí ò gbé ìwà tó ní ò gbé ìṣesí rí ò gbé live program ó lè dàbí èbú wàláhì ó lè dàbí èbú bọ̀ òtọ́rọ̀ àkíkọ̀tàn òtọ́rọ̀ tó pàtàkì mo sọ fún ẹ̀yẹn o tó sọ̀rọ̀ kan lónìí tó dìdí tiẹ̀ lọ́la tó sọ̀rọ̀ kan lónìí tó kọjá lọ́la ẹni tó bá ti rí báwọn ọpọlọ rí ò gbé nǹkan live kò gbé live wàá ṣe fídíò rẹ tán wàá rìkọ́dù ẹ̀ lẹ̀ wàá wá premier rẹ̀ wàá ti ẹ̀díìtì wàá lè mọ̀ pé ṣé tí mo sọ ìṣó lè jáde ó lè dàbí èbú but mò ń sọ fún ẹ pé òtọ́rọ̀ ni mò ń sọ fún ẹ yẹn gbogbo yẹn kọ́ lọ́pọ̀ lẹ̀ gbé live video tàbí kéèyàn sì mọ̀ wò pé ṣé mo ti lè ṣe live video èmi mo ṣe wáyé ìgbà kan tí n bá ṣe fídíò tó ti pẹ́ o máa wò kí n tó ṣe ní live video mo fọlọ́run ọba tó ní ẹ̀mí mi mo fi búra sí i fídíò àkọ́kọ́ tí mo kọ́kọ́ sí lórí Yesaloonaka mo kọ́kọ́ ń rìkọ́dù ẹ̀ lẹ́ẹ̀kí tó fẹ́ ṣe ní live nígbà tí mo wá rìkọ́dù mọ́ pé no mo lè sọ̀rọ̀ yìí live torí ẹ̀rù mọ́ bá mi pé tí n bá sọ̀rọ̀ ṣé kè sọ̀rọ̀ tó ṣe wípé màá tún wò wípé sọ̀rọ̀ yìí so yẹ kó lọ àbí kò yẹ kó lọ mo kọ́kọ́ rìkọ́dù fídíò yẹn ni wọ́n pé mo lè sọ̀rọ̀ yìí live na mo wá ẹ̀sẹ̀ sí live mo kọ́ rìkọ́dù ẹ̀ mi ń gbé jáde wallahi mi wá gbé jáde gbogbogbòye mi wá gbé jáde so kí ni mo fẹ́ lò ń bẹ́ẹ̀ òun náà ni wípé mọ̀mọ́ sáré mọ́ sí live video mọ́ jókòó kó wọ̀rọ̀ rẹ kó jọ so lè jáde àbí ò lè jáde àbí gbà tí inú bá ń bí ẹ mọ́ sáré mọ́ sí fídíò
ó lè mọ̀ dàbí èbú bọ̀ kìí ṣe èbú bí mo ṣe fẹ́ kó rí fún ọ ni kó ṣe rí fún mi torí mi bẹ̀rù aburú fún ẹ rí àbí tó o bá ń bínú mọ̀ ṣe fídíò toró sì sọ ó sì sọ téèyàn bá ń bínú tó bá ṣe fídíò ó lè sì sọ jẹ́ pọ́kọlọ rí ó kúlù só ní iṣu pẹ̀lẹ́ nìkan kan kó wá sọ kí ló fẹ́ sọ wọ̀rọ̀ tó sọ ń bí nìsín ọ̀rọ̀ tó sọ yìí nìsín báyìí ọ̀rọ̀ yìí ò tí ì pé oṣù kan ọ̀rọ̀ mufti tuntun Sheikh Sulaiman Farouk oníkíjípa ọ̀rọ̀ wọn ló ń sọ ní bíbá yìí o hadaullah ọ̀rọ̀ wọn ló ń sọ bí tó ń yín wọn tó ń ṣe gbogbo ẹ̀ kò tí ì pé oṣù kan o tó ń sọ wípé àwọn tó ti jẹ́ mufti lọ wọn tọ́ sí mufti ẹni tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ ìgangan òun ló tọ́ sí mufti ẹ gbọ́dọ̀ tó sẹ́rí pé ọ̀rọ̀ tó sọ yí ọ̀rọ̀ tí ò dáa ni ẹ mọ̀ wo nǹkan o wọ́n wá bá gbé fídíò yìí jáde instead kó wá sọ wípé ọ̀rọ̀ tí mo sọ ò dáa o kó ní ọ̀rọ̀ tí mo sọ ò dáa o mo dẹ̀ tọrọ túbá lórí ọ̀rọ̀ tí mo sọ tí ò dáa yìí o kò sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́n tó sọ ẹ mọ̀ gbọ́ mi o ẹ mọ̀ bá mi share fídíò yìí torí ìtọ́lọ́run bá subhanahu wa ta'ala ẹ mọ̀ bá mi share fídíò yìí ẹ mọ̀ tẹ love like and share mo fẹ́ ṣàlàyé àwọn kan bí ọ̀rọ̀ yìí lálẹ́ yìí tẹ́yà yóò fi mọ irú ìwà wo ní bẹ lọ́wọ́ àwọn èèyàn yìí kí ló wà nú pé o ṣàṣìṣe kó o bọ́ta kó o gbà pàṣìṣe ni kí ló wà nú ẹ̀ kí ló wà nú ẹ̀ gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí láyé tán bá pèsè àkíyèsí pé ó ṣàṣìṣe iṣẹ́ ni kó wá gbà wí pé òun ṣàṣìṣe tí wàá ń bẹ́ǹdì ẹ̀ báyẹn ná lóòótọ́ ọ̀rọ̀ tí mo sọ yẹn ó tún lè wá lọ́nà mẹ́rin lóòótọ́ yìí tí mi sọ yẹn ẹ ti mọ̀ pé kí ló wà nú pé mo ṣàṣìṣe kí ló wà nú ẹ̀ kí ló wà nú ẹ̀ ẹ mọ̀ gbọ́ o ṣé ẹ ti gbọ́n tó sọ ní ìsìn báyìí ó wá fẹ́ tún ọ̀rọ̀ yẹn ṣe fídíò tí mo play yìí kò tí ì pé oṣù ọ̀rọ̀ àìpẹ́ yìí ni èmi máa ń mú gbogbo nǹkan tèmi wá pẹ̀lẹ́rì gbogbo yín náà mọ èmi pẹ̀lẹ́rì ni ṣé ni wọ́n jẹ mufti nìsín báyìí tí mò ń sọ pé wọ́n jẹ mufti ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ kó lè bàyí dáadáa ní pé wọ́n jẹ mufti ọjọ́ tó kọ́kọ́ kí mufti kú oríire tó kọ́kọ́ kí mufti pé òun kí mufti kú oríire o fún pé wọ́n jẹ mufti tuntun o gbogbo tá à ń sọ yìí láàrin July 20 sígbà tá a wà yìí ni kò tí kóṣù kan lẹ́yìn yẹn ló wá ṣe fídíò láti fi kí mufti pé àwọn ni mufti tọ́ sí kinní kankan ló sọ̀rọ̀ tó sọ ohun ó wá fẹ́ tún ọ̀rọ̀ yẹn ṣe ẹ mọ̀ gbọ́n tó sọ bí kí ni ẹbí mo ṣe gbọ́ mo ní wáyé tó ń ṣe báyìí náà ó ti ṣe mistake bí àwọn àdàbíyà pé in tí mo sọ yìí àkùrẹ́ kí n sọ pé kò sẹ́ni tó tọ́ sí mufti o ẹ mọ̀ gbọ́ bí ó ṣe mọ pẹ́ǹdì ọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ ẹ wá gbọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ojú tí ń wò mí káàkiri mẹ́rin àgbáláyé lórí fídíò kan tí wọ́n ń gbé káàkiri nípa ó ṣe mufti kò ṣe mufti tí wọ́n ní mo sọ nínú fídíò náà pé ṣé gbọ́ ó ní tí wọ́n ní ṣé kò sọ bẹ́ẹ̀ nígbà tí mo play rẹ̀ nísìn ó ní tí wọ́n ní mo sọ pé ẹ mọ̀ gbọ́. tí wọ́n ti lọ kò yẹ ní mufti astaghfirullah 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 al-azim alladhi la ilaha illa huwa. n tó ṣẹlẹ̀ ní wípé ọlọ́run rí àníyàn mi innamal a'malu binniyat ta lè mi tí màá sọ wípé àwọn tí wọ́n ti lọ ò yẹ ní mufti láà mi sọ bẹ́ẹ̀ n tí mò ń tàníyàn mi tó. ó ní láà òun ò sọ bẹ́ẹ̀ tẹ́ gbọ́ ní ìsìn báyìí kò sí ẹ lówọ́dù pé ẹnu ló gbé mi o ìta play tí gbogbo ayé gbọ́ tí wọ́n náà wo wáyé tẹ́ mọ́ ṣe báyìí tó bá sọ pé ẹnu ló gbé mi tán ó ti fi rinlẹ̀ pé ó sọ bẹ́ẹ̀ ó wà mọ́ sàlẹ̀ pé kẹsì wa mọ́ wo àníyàn mi lélẹ̀ kìí ṣe pé tó kọ́kọ́ sọ fún wa ni pé là mi ò sọ bẹ́ẹ̀ wáyé tẹ́ mọ́ ṣe báyìí ẹ mọ̀ tí kíní ẹ̀ fi ń kámílà ni pé mo máa wò pé tá bá sọ pé ẹ̀sìn là ń ṣe kìí ṣe pé ó ń kámílà ò ní personal level irọ́ o ẹ mọ̀ tá bá sọ pé ẹ̀sìn là ń ṣe why tí mi wá lè ṣe mistake why ẹjọ́ why tẹ́mi ò lè ṣe mistake tá lè mi tí ò tó ṣe mistake kí mo jámọ́ tí mi lè ṣe mistake kọ́kọ́ fi rinlẹ̀ wí pé òótọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n níyàn mi kọ́ yẹn onílà mi sọ bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ nùrún kò tí wàá sọ nǹkan tó máa ní tó máa fọ́nì sí ìwà tó sọ o tó ń gbówó pé ibo ni mo ti lọ rí kinní ẹ mọ́ pẹ́ bọ̀. ó ṣeé ṣe kó já sí pé ẹni tí ó gbé jáde ó bọ́ sí ìtumọ̀ míì lọ́dọ̀ ẹlòmíì
ẹni tó ṣẹlẹ̀ nìyẹn ẹni tó ṣẹlẹ̀ ní pé níjọ́ tí wọ́n fi bàbá fọdíyà Sheikh Suleiman Farouk oníkìjìgbà. torí ìwọ tó ń sọ wípé fídíò tó ti pẹ́ náà tún lọ gbé wá kò tí ì pẹ́ fídíò tuntun ni kò tí ì ṣe kí ni o kò tí ì pẹ́. tí wọ́n fi wọ́n jẹ mufti ni a rí ọmọ kan nínú Adabiya ló wá kọ sórí kíní ẹ̀ wípé àwọn náà kí mufti tí wọ́n fowó gbà pé wọ́n fi owó gba mufti ni ó sì sọ wípé bàbá wọn yẹ ní mufti bẹ́ẹ̀ àwọn nìkan kọ́ àwọn tí wọ́n jáde nínú àwọn tó já sí pé wọ́n nífẹ̀ẹ́ lọ́rin tí wọ́n sì ń takò ọba lọ́rin lórí tí bàbá wa ló lọ́rin tí wọ́n ṣe sheikhu wallahu yasimuka minan nas la takhafu darakan wala takhasha tí wọ́n ń takò bàbá. nínú àwọn ìṣòro tẹ́ ẹ ní tí mo tún fẹ́ clear fún yín rè wáyì tó ṣe wípé ní gbèsè ayé tiyín ẹ mọ́ fẹ́ pìrìsẹ́ǹtì kéèsì tó bá ti ní í ṣe pẹ̀lẹ́sìn pẹ̀lú pọ́n kórìíra lọ́rin ni wáyì kí ló kèmí àti lọ́rin yàn gan-an bẹ́ẹ̀ tí mo ṣe gbogbo ìgbàláyé yín nù ó ṣe fídíò kan láìpẹ́ yìí náà tó yẹ kó tọrọ túbá lórí ìṣekúṣe tó ṣe ìranù tí ń ṣeun lórí ọ̀rọ̀ Sheikh Kamaal tí mò ń bọ̀ wá síbẹ̀ kò ṣe o ó ní ẹ tó lọ gbé fídíò yẹn wá nínú àwọn tó kórìíra lọ́rin ni tó sì fẹ́ kí lọ́rin owó ẹjọ́ kí ni ìtumọ̀ fẹ́ kí lọ́rin owó tẹ̀ mọ́ tẹnu mọ́ ná wá ìtẹ́mọ́ pariwo kó fẹ́ bà lọ́rin jẹ́ ni ẹjọ́ mò ń bọ̀. ká má bínú torí tọ́lọ́run o ẹgẹ́ tí ní ìsìn báyìí ẹ wà mọ́ dì sí fáwọn èèyàn ẹ mọ̀ parọ́ máwọn èèyàn Ìlọrin yẹn o ni wọ́n ń bá Ìlọrin wò náà ń bá jà ṣé àwọn tí o sọ pé ń bá lọrin jà àwọn ní kò sọ̀sọ́kùsọ ni sáwọn náà ní kò sọ̀sọ́kùsọ ni ìsàdí kò sọ̀rọ̀ lọ straight àwọn tó nífẹ̀ẹ́ ọba àlọ́rin ẹmọ tí wọ́n fi wọ́n ṣe kínní wọ́n mọ́ fẹ́ fi mọ́ gẹ́ni wọ́n fẹ́ mọ́ fi gẹ́ni sympathy bí lọ́dọ̀ ọba àlọ́rin ẹgẹ́ tí ní ìsìn báyìí àbáwọn èèyàn Ìlọrin bóòlù ọ̀rọ̀ ẹ̀sìn ṣe kọ̀rọ̀ lọ́rin ṣé Ìlọrin stand ìfẹ́sìn ni ṣé bí ìlú ní Ìlọrin bí Ìbàdàn bí Èkó àwọn tó bá wà nù rẹ̀ tí wọ́n ń ṣẹ̀sìn àwọn ló kàn wá kéèṣe ìlú gangan náà bí Saudi ṣe Saudi yẹn tó wáyé pé àwọn tó wà mẹ́ẹ̀ máa ń ṣe tí ó bẹ́ sìn mu ni kí ló kàn wá ti Saudi sọlọ́ndà kọ sọ́rí inú Kùránì ni sọlọ́ndà kọ sọ́rí inú Kùránì Ìlọrin tẹ́ mọ́ pariwo iná kan náà ti lọ já Shoprite lásìkò gbàtàn kó palliative ni lásìkò EndSARS àbẹ̀wò lè mọ́ pariwo lọ́yìn ẹ̀yin èèyàn tẹ́ wà ń bẹ̀ ẹ̀yin ni Ìlọrin ìlú lásán ní Ìlọrin ẹ mọ́ bínú ẹ̀yin tẹ́ wà ń lọrin o Ọlọ́run jẹ́ Ìlọrin ó bàjẹ́ o ìlú dáadáa ńlọrin mi sọ pé Ìlọrin ìṣèlú dáadáa o ṣùgbọ́n àwọn ilé gangan ni mo dá wà lálẹ́ Ìlọrin sí àwa di tẹ́ wá fẹ́ sọ di ní ìsìnbẹ̀ ìsẹ̀dí kò sọ̀rọ̀ rẹ lọ straight ó ní àwọn tó kó ìrọ̀bà lù lọ́rin ó fẹ́ gé ní sympathy láti jáwó pé bóyá torí ọba lù lọ́rin ló fi ṣe nǹkan tó ń ṣe kí ló kọ̀ rẹ̀ sí pẹ̀lú yìí nísìn àwọn tó kó ìrà kí ló kọ̀ rẹ̀ pẹ̀lú yìí nísìn báyìí kò yé mi ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà lẹ̀ ń jẹ́ Ìlọrin ó mọ̀ jẹ́ ní tí ó bá mọ̀ jẹ́ lọ́dọ̀ wa pẹ̀lẹ́ sìn húbùlì wá tọ́ni mí náà lè mọ́ nì kì í sáà dísì tó kọ̀ rẹ̀ tì dọ̀yí fún ni kí wá ni. lórí tí bàbá ṣe òun ni ó gbé mi jáde pé ṣé bàbá ọba àlù Ìlọrin ó wàá fi hàn jẹ mufti ẹ wà ní kò wọ tiẹ̀ tẹ́ bá ń sọ pé ẹni tó tẹ́ fi jẹ mufti yóò wọ tiẹ̀ ń túmọ̀ sí pé àwọn tí bàbá Ìlọrin fi ń jẹ mufti ṣe fẹ́ sọ pé wọn ò wọ tiẹ̀ nìyẹn ṣe ẹ fẹ́ sọ pé wọn ò wọ tiẹ̀ òun ni tí mo fẹ́ sọ. irọ́ ní tó fẹ́ sọ kàn yẹn Yesaloonaka irọ́ ti ba yí ẹ̀ jẹ́ ó sóòsì rí téèyàn bá ń ṣe báyìí kò lè bọ́nú ẹ̀ o ẹ má pa irọ́ mọ́ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe accept your mistake and move on ṣùgbọ́n ẹ̀yin ò kì í fẹ́ ṣe ìṣòro tèmi ní pẹ̀lú yín nìyẹn ẹ kì í fẹ́ gba mistake yín tó fi mọ̀ pé tó gbà lérò kọ́ ni pé ṣe ẹ fẹ́ sọ pé ó ń sọ direct ni pé wọn ò tọ́ sí i mọ́ gbọ́n tó fi mọ̀ rí and again ṣe mọ́rò pé dẹ̀dẹ̀ ẹ̀wù rẹ̀ ni wá ni
lójú tí ní ìsọ ìdẹ̀dẹ̀ wù rẹ̀ níwá àmọ́ túmọ̀ ọ̀rọ̀ àmọ́ bò náà ṣe ń gbọ́rọ̀ mò ń bọ̀ ẹ mọ́ gbọ́ o ó ní sẹ́ ẹ fẹ́ sọ pé lòun fẹ́ sọ ìgbàmọ́ sọ but ó ti ṣe mistake tọrọ àforíjì move on kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe lèmi fi sọ pé ẹgbọ́rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó sọ náà ọ̀rọ̀ yìí gan ti já mọ́ wípé in tó sọ náà ni pé ẹnìkan kò tọ̀ sí Mufti láwọn tó ti jẹ lọ sí ìsọdí òun sọ fún apọ́ máa dàbí kan ló bọ́ ta tó sọ̀rọ̀ kan òun ló fẹ́ fún lésì náà wípé tó bá ti sọ pé ní yóò tọ̀ àwọn bàbá tí yóò tọ̀ sí tó fẹ́ sọ náà nù ẹ mọ̀ gbọ́ ó ní òun fẹ́ sọ pé tẹ́ ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ gbọ́. Nipa ìdárò lè fi ṣáyé wo ni wọ́n ní. ẹ gbọ́. Mufti ni. ó ní Mufti eléyìí Mufti ni ẹ mọ̀ gbọ́ o. báwọn ilẹ̀ lárúbáwá ṣe ń yàn. tá a bá sọ pé báwọn lárúbáwá ṣe ń yàn o ṣe ti gbọ́ báwọn lárúbáwá ṣe ń yàn o Mufti eléyìí o Mufti ni ẹ mọ̀ gbọ́ lọ. gbogbo àwọn tí wọ́n ti jẹ Mufti lọ kò sẹ́ni tó wọ̀ tiẹ̀. ṣe gbọ́ gbogbo àwọn tó ṣe sọwọ́ rẹ̀ o gbogbo àwọn tó ti jẹ Mufti lọ kò sẹ́ni tó wọ̀ tiẹ̀ yẹn ni pé kìí ṣe pé sáwa fẹ́ sọ pé ẹ mọ̀ gbọ́ o ìyìn tí ìtú àṣírí rẹ̀ lórí nǹkan tí ń ṣe yìí o ẹ gbọ́ nǹkan mí ní ìsìn o àdéhùn mọ̀ sí báyìí mọ́ tọrọ àforíjì kó mú fún ọ. kò sí fún ẹni tí ò bá fẹ́ ṣàbòsí o. ó tún ní fẹ́ni tí ò bá fẹ́ ṣe àbòsí o ẹ bá wa ṣe prógámù yẹn fẹ́ni tí ò bá fẹ́ ṣe àbòsí o ó yẹ kó o mọ̀ páwọn tó ti lọ o wọn ò tọ̀ sí Mufti ṣe ń gbọ́rọ̀ ó yá. ẹni tí ò bá fẹ́ ṣàbòsí tó gba àwọn tí wọ́n ti jẹ́ lọ pé ìdárò lè fi ṣáyé wo ni wọ́n ní. ó láwọn tán ti jẹ́ lọ ibi tán ti ń pàṣẹ fatuwa wo ni wọ́n ní ẹjọ́ ó tún wá ní òun sọ wípé ṣe ẹ fẹ́ sọ pé subhanallah subhanallah wáyé tó ń ṣe báyìí náà ó tún ní ibo náà ní tán ti ń pàṣẹ fatuwa yẹn ni pé iṣẹ́ kí náà ṣe ń gbà tán wà ń bẹ̀ náà. àwọn fatuwa kan àwọn ọ̀rẹ́ bá àwọn Mufti ni. ó láwọn fatuwa wo náà pàṣẹ táwọn sọ pé àwọn fatuwa tán pàṣẹ rẹ táwọn sọ pé àwọn Mufti yẹn ni pé wọn ò níṣẹ́ kankan tán ṣe ń bẹ̀ nígbà tán wà ń bẹ̀. ó sì tún ń parọ́ wípé tó fẹ́ sọ ni pé subhanallah. tí ń complication Mufti gẹ́gẹ́ mo ti sọ́njò ní tó bá sọ complication Mufti gẹ́gẹ́ tí wọ́n fi ń wò yẹn pé eléyìí Mufti ni báwọn ilẹ̀ lárúbáwá ṣe ń yàn gbogbo àwọn tí wọ́n ti jẹ Mufti lọ kò sẹ́ni tó wọ̀ tí. ṣe gbọ́ bó ló ṣe jọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ọba ló ń sọ ń bẹ́ẹ̀ sì ń parọ́ ẹ wá fẹ́ mọ káwọn èèyàn lè mọ rí i pé ọba náà fẹ́ bá jà Ìlọrin náà fẹ́ bá jà Ìlọrin tó wà ní Kwara State fa wàlámọ̀dé o ó ní ká pé bọ́n ṣe ń yan Mufti táwọn lábá ṣe ń yàn àtàwọn qualification wọn o àwọn tó ti jẹ́ lọ yẹn wọn ò tọ́ sí i wáyé tó wá ń ṣe báyìí tó wá nìyẹn ìṣẹ́ni kò sọ pé àṣìṣe ni inú ló bí mi ńgbà tí mo sọ ṣùgbọ́n ò fẹ́ fi àṣìṣe ti sọ́dọ̀ ara rẹ̀ ẹ wá kò tí ì sọ̀rọ̀ o èyí tí màá sọ fún yín tó bá ṣọ́ọ̀kì yẹn gbọ́n náà rẹ̀ o ẹ mọ̀ gbọ́. bóyá sí pé èyí tí mo sọ tí yáhán gbé mi jáde ní èyí tí mo sọ gbogbo ẹni tí ọ̀rọ̀ náà bá dùn àbí tó bá bínú ẹ dákun ẹ má bínú. kí tó yẹ kó o sọ láti ìbẹ̀rẹ̀ nìyẹn sẹ́ni tó wá sọ yìí páwọn ló gbé òun kò tó ní parí èsì bẹ́ẹ̀ o sẹ́ni pé ó yẹ kó parí ẹ̀ báwọn kò tó ní ẹ má gbọ́ bọ̀. ẹ má jẹ́ káwọn ọ̀tá kí wọ́n dà wá pọ̀ ẹ má jẹ́ káwọn ọ̀tá kí wọ́n ṣàbúrú kí wọ́n ṣe kí wọ́n rí àyè láti dá àbúrú lẹ̀ láàrin wa bàbá Sheikh Kamaluddin bàbá wa ni wọ́n àfà wa ni wọ́n gbogbo àfà wa tí wọ́n. ìtì máa bí mi nínú ọ̀rọ̀ yín rè ẹ máa pariwo àwọn ọ̀tá sáwọn ọ̀tá fún ọlọ́tí mú nígbà tó ń sọ̀rọ̀ tó ń sọ ni àwọn tó ń fún ọlọ́tí mú náà. lọ àgbà kò sí Darul Iftah òun ni tá à ń sọ ń gbà náà pé àìtí ní Darul Iftah nílọrin àti àwọn tí ọ̀pọ̀lọpọ̀. kò rọrọ yẹn sọ irọ́ yẹn ò lọ gan kò tí ìbítan ti ń pàṣẹ fatwa ìyẹn ní jẹ́ Darul Iftah pé kò tí ì síbẹ̀ òun làwọn ń sọ ó ní tó wọ́kọ́ sọ tẹ́lẹ̀ ni wípé ṣé ẹ wàá sọpọ̀ bò lè fi wọ́n jẹ ni ó tún ní tó sọ ní pé kò tí ì sí Darul Iftah lẹ́ ń sọ ìwo gan ló fẹ́ mú bẹ́ẹ̀. ń gbé káàkiri kíní kan tí wọ́n ń bú ọba Ìlọrin àwọn ń bú ọba Ìlọrin èébú tá sì ń bú ọba Ìlọrin àwa tá à ń jáde tá à ń kó sí wọn lẹ́nu padà ní pé ọba ìlú Ìlọrin Sheikh wallahu yasmuka minan nas wọn ní fìyàn jẹ Mufti àtàwọn tí wọ́n ti fi ń jẹ lọ tí èyí bá ṣe pé ìdáyà Ọlọ́run ọba ló kó sí wọn lára ni wọ́n fi yin ẹni tó bá wù wọ́n. Ọlọ́run sí ẹ̀sìn èmi òkú bọ́ba Ìlọrin kódà ń dákọ ọ́ débi tí màá dákọ bá nínú fídíò tí mo ṣe ń pa Mufti. tí wọ́n sì yàn yẹn wọn ṣe mistake ẹ̀ láyé àti gbogbo àwọn tí wọ́n ti yan lọ àtàwọn tí wọ́n ti ó wúlẹ̀ sọ pé wọ́n ṣe yàn wọn náà dáa ó kàn láwọn tán yàn lọ ó ní wọn ò tọ́ sí lásán ni.
yẹn tẹ́ ṣe yẹn ń sìn. ó máa sọ̀rọ̀ kan tó fọ́ ní o. Ọlọ́run kó ṣàmójú kó sì ṣàforíjì fún gbogbo wa. Ọ̀rọ̀ yìí mo wá torí pé ó ṣeé ṣe kó já sí pé yóò máa bẹnu àwọn àdàbíyà tí ó dùn ọ̀rọ̀ tí mo sọ yìí. Ó dà yóò bẹnu àwọn márkàzì míì náà tí yóò banújẹ́ pé ọ̀rọ̀ wo lélẹ́yìí ṣùgbọ́n àwọn èèyàn gé ni èyí tí mò ń sọ bọ̀ wọn gbé lódìdí jáde síta. Ó dà báwọn. Ṣùgbọ́n òun ti bẹ́ẹ̀ náà tí ọ̀rọ̀ yìí ó ń rí wúyẹ́wú ọ̀rọ̀ wo lélẹ́yìí ṣùgbọ́n àwọn èèyàn gé ni. Ó ní ibi tí mò ń lọ rèé o Ọlọ́run sí wọn mo ti débi tí mò ń lọ gangan. Ó ní ọ̀rọ̀ tó gbọ́ tí wọ́n sọ pé bóyá mistake ni ó tún wá fẹ́ padà sí pé ẹ ná àwọn èèyàn ló gé o ẹ tún mọ̀ gbọ́ o ibẹ̀ làṣírí rí ó ti tú tán yanyan ẹ mọ̀ wo ó láwọn èèyàn ló gé fídíò yẹn tóun sọ bọ́ ẹ̀gbẹ́ látọ̀ máa pa náà nu tẹ́ play fídíò wọn tán mọ́ ní ẹsẹ̀ bẹ́ẹ̀ gé ni ibi tó bá rí tá a bá gé ń bẹ̀ ibi tó ṣe wípé ó ti kó gbogbo ọ̀rọ̀ rẹ̀ já ni kìí ṣe pé àkàn lọ mú bìkan láti fi dọ̀rọ̀ rù èmi ìṣe ṣe bẹ́ẹ̀ náà ẹ mọ̀ gbọ́ ó láwọn èèyàn ló gé ó ní wọn ò gbé fídíò yẹn lódìdí pọ́n lọ gbé ni ẹ̀yin jọ̀mọ́ ní tí mo fẹ́ sọ yìí kẹ́nì kó pè mí wọlé mo fẹ́ sẹ́ẹ̀rí ọ̀rọ̀ kan ó ní wọ́n gé fídíò yẹn ni wọ́n gbé lódìdí mo fẹ́ kẹ́nì kó pè mí wọlé ẹni tó bá lè lo íńtánẹ́ẹ̀tì ó ní mo fẹ́ kó pè mí wọlé ó wà bá ń lọ sórí péjì Yesaloonaka ẹnìkan mo kàn fẹ́ kẹ́nì kó pé 090 31 32 41 12 090 31 ó ní wọ́n gé fídíò yẹn ni wọ́n gbé tán lódìdí torí pé wọ́n fẹ́ fi ṣàbúrú ẹ gbọ́. So ti ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn pariwo voice so ti ń sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ó dán tí pé mi yẹn ó dọ̀nù ẹ jẹ́ kí n wo voice yín ò sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ o ẹ jọ. Ó ti ń sọ̀rọ̀ báyìí. Ó ti ń sọ̀rọ̀ ọ̀ya assalamu alaikum ṣé ń gbọ́ ṣé wà pẹ̀lú mi. Fídíò tí Yesaloonaka ti sọ wípé àwọn tó ti jẹ mufti lọ tẹ́lẹ̀ wọn ò tọ́ sí mufti ṣé ẹ gbọ́ fídíò yẹn. Ẹ gbọ́ ẹ dẹ̀ máa sọ tó wọnú ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ni ó wọ gíní bíi blue cover. Bí blue cover ẹ bá mi lọ sórí péjì ẹ bẹ́ ṣe wà pẹ̀lú mi ṣé ẹ lè lọ bẹ̀. Okay sir. Ṣé ẹ lè lọ bẹ̀. Bẹ́ẹ̀ni sir. Ẹ bá mi bẹ̀rẹ̀ láti òní yìí báyìí títí tẹ́ máa fi dé bí on the 20 July tẹ́ bá fídíò yẹn bẹ́ mọ̀ kẹ́ sọ fún mi. Màá dúró tẹ́ fi ṣe tán. Okay sir. Màá dúró èmi máa ń sọ̀rọ̀ tèmi pẹ̀lẹ́rì gbàgbé pé tí mo ṣe náà tẹ́ mọ́ ṣe o torí wípé Alfa Saidi Shittu ọ̀nà tán mọ́ gbà bá yín sọ̀rọ̀ lẹ́fi mọ́ ráyè mọ́ sọ pé ó ṣe kinní kan kò ṣe kinní kan ní tẹ́gbọ́ òpùrọ̀ ayé gbogbo yín òpùrọ̀ gidi gbogbo tí mo sọ yìí láàrin mọ́gìbì sí ṣáà mo kàn sáré gbogbo ìtẹ́lẹ̀ yìí ń sọ yìí ṣe ti wò débi láti ìsìn dé July 20. Ok ẹ̀ dé July 20 láìpẹ́. Ẹnìkan náà mo ní kó pé kẹ́nìkan kan mọ́ pé mi mọ́ July 20. Ṣé ti dé July 20? Bẹ́ẹ̀ni sir. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ rí fídíò yẹn bí ibẹ̀ yẹn mọ́? Kò sí bẹ́ẹ̀. Ó dàbọ̀ ẹ mọ́ lọ ó dàbọ̀. Fídíò tó sọ wípé wọ́n gé ni kẹ́ wọ́n bá gbọ́ dáadáa ni kápò fẹ́ ká gbọ́ dáadáa wípé wọ́n gé ni wáyé tó lọ delete ẹ̀. Ìgbà tó sọ pé wọ́n gé ni àti gbọ́ o wọ́n gé ni ìwọ tó ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀ wípé in tó sọ rẹ̀ àti jáyùn ó tún padà sọ pé bóyá ẹnu ló gbé ẹ accepted nìyẹn ó ti accept wípé o sọ̀rọ̀ yẹn kí wá ló ti ọ̀rọ̀ tá a ṣe ti play fídíò gbogbo yẹn lọ wo fídíò yìí nìsín o ti delete ẹ fídíò tó sọ wípé wọ́n gé wáyé tó delete ẹ tó ní ẹ wọn kàn jẹ́ kẹ́ gbọ́ tán ní ẹ fi wá lára balẹ̀ ká lọ tún gbọ́
mi rò bóyá àwọn èèyàn gẹ́tì tí mò ń ṣàlàyé yẹn fídíò tó sọ fún wa wípé wọ́n ẹ kàn kan ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ni èmi mọ̀ ṣe research tèmi thoroughly mo dẹ̀ ń follow yín ṣe bọ́mbà tó bọ́mbà má pa irọ́ èmi yé ti rọ́ mo follow ọba tí ń dá mi búra sí ní tí mo fẹ́ discuss lálẹ́ ẹ̀kọ́ yìí but mo kàn ṣe wàá jáàmù fídíò tó ti ń sọ wípé ẹnìkan ò tọ́ sí mufti mo wá ní fídíò yìí mo wá rí ní ẹnìkan wá pè mí wọlé ní táìmù yẹn wọ́n ní ó tẹ̀ sọ pé ẹnìkan ò tọ́ sí mufti mo ní wọ́n ní fídíò yẹn rà kó ti hódì mo ní kò ti hódì pé àìpẹ́ ìlú ṣe mo ní ẹ lọ wo orí péjì rẹ̀ ẹ bá ń bẹ mo bá sì lọ wo bẹ̀ kí n sọ táìmù tí ó ṣe mo sì wá fídíò níbẹ̀ sì bá ń bẹ mọ̀ nítorí jẹ́ rí ni o lálẹ́ yìí ni o ẹ mọ bá wa tẹ love like and share wọ́n ní wọ́n flag programu ṣé kò clear ni ẹ mọ wọn nǹkan o fídíò tó sọ fún wa wípé àwọn aláburú tó ṣe tó sọ pé àwọn aláburú tó ṣe wọ́n gé ni wọ́n wá play rẹ̀ tán wáyé tó wá fi wálẹ̀ ká lọ wòyòkù nígbà tó mọ̀ pé nǹkan tó sọ ń bẹ̀ dáa ó ti daft jù mi fẹ́ sọ pé orí ẹ̀ nǹkan ti ṣe ni torí pẹ́sìn là ń ṣe ni nítorí kí n sọ nìyẹn torí ó ń fọpọlọ àwọn dìdìrín ṣeré àwọn dìdìrín ló lè fọpọlọ wọn ṣeré náà àwọn dìdìrín ló lè fọpọlọ wọn ṣeré tó bá gbà pé nǹkan tó sọ ń bẹ̀ kọ̀rẹ́ẹ̀tì lóòótọ́ wípé àwọn tó fẹ́ saburú ló gé wáyé tó sáré lọ dìlítì rẹ̀ fídíò tó ṣe láìpẹ́ yìí tẹ́sí ìbọn gbé jáde lẹ́nu àná síjẹta ó dẹ̀ sáré lọ dìlítì rẹ̀ wáyé sáwọn àdàbíyà wa gọ̀ ni èmi ò ràn àwọn àdàbíyà sí ẹ àbí ẹ káàrin yín lè bá dàrú kí n tèmi ìgbà táàrin yín tó tẹ̀lẹ̀ sófi kálùjẹ́ náà tèmi ni ìgbà tó dàrú sófi kálùjẹ́ náà tèmi ni ṣùgbọ́n àwọn òbẹ́ lọ káwọn èèyàn mọ̀ jà náà ẹja o ẹja kí n tèmi ń bẹ̀ ó ń kálukú ó dòwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala láti rojọ́ tiẹ̀ ni ọlọ́ọ̀sì níjà rojọ́ níta ń bẹ́ lọ́n fún gbogbo náà nu wọ́n fẹ́ káàrin yín mọ̀ dàrú sọ́wọ́ dé wàá mọ̀ di fáwọn èèyàn táàrin yín máa ń dàrú ni lóòótọ́ èmi kọ́ ló ń bá wí ná ṣùgbọ́n ọbaṣẹ́ iṣu tẹ́ mọ́ dá kan yẹn wáyé tẹ́ mọ́ parọ́ mọ́ wáyé tẹ́ mọ́ parọ́ ìtẹ́mi fi wà of opinion pé kò sí ní tẹ́lẹ̀ sọ láyé wà láì mo fọ́lọ́ bá bóra sí mi ò lè ṣáìdì yín fún àfáṣáyé Shittu àfi táwọn náà bá ṣe mistake ló kù mo dẹ̀ ní mọ̀ràn fún wọn lórí fídíò èyí tí mo fẹ́ discuss gangan tí mi ti débẹ̀ ní ìsìn báyìí pẹ̀lú tí mo sọ ń ṣe ẹlòmíì wá sọ pé ànàfẹ́ kàrin wo mọ̀ dàrú ni wọ́n fẹ́ kàrin wo dàrú kọ́ nìyẹn ó ń parọ́ lèmi ń jà kòkè mi àwọn àdàbíyà ẹ̀fọ́rí jẹ́ Yesaloonaka tó bá sọ tí ò dáa o ọlọ́ba lọ́ba láforíjì ẹ̀fọ́ríjì àníyàn àti wọn kò kè mí kò kan èmi n wè sádàbí wọn ṣe mọ̀rìkàzí so mo rò pé yé èmi dá wà tọ́dọ̀ tèmi ni àtàdàbí àti mọ̀rìkàzí o n wè ṣe kanu méjèèjì mo rò pé yé bá ṣùgbọ́n tèmi fẹ́ sọ ni pé wáyé tó ń pa irọ́ ó ra accept pé mo ṣe mistake o ṣẹ̀fìní ẹnu ló gbé mi o ẹ̀fọ́ríjì mi o ó ti tán bá wọn ó ní ìdí ẹ àwọn aláburú ló tún wá lọ gé jọ o wọn gbé tán ni wáyé tó fi ilẹ̀ ká padà lọ wò tán gbà wọn tó sáré lọ dìlítì ẹ̀ sọ̀rọ̀ tó dáa ní bẹ́ẹ̀ lọ dìlítì ẹ̀ wọ́ lọ bó lẹ ṣe rí báyìí ná mẹ́tọ́ ń pè ní abúmọ̀dé uk lórí ọ̀nà àṣàkọ́fì ni ẹ̀kúlẹ̀kù o ẹ̀kúlẹ̀kù gbogbo ètè yín pátá mò ń rí o ṣùgbọ́n ẹ̀kúlẹ̀kù lórí social media tájọ wà yìí wàláhì bẹ́ẹ̀ bá ṣe ń parọ́ ní ìmọ̀járọ̀ yín tẹ́ bá ṣe ń parọ́ ní ìmọ̀járọ̀ yín èmi ò ní interest inú ọ̀rọ̀ wọ o sọ kíní kan pa Sheikh Kamaal ní Al-Adabiy kí wàá lọ bọ́ gbé padà èmi ò ní interest inú yín ṣùgbọ́n má parọ́ tán bá ti mú ẹ báyìí má parọ́ tán bá ti mú ẹ báyìí má parọ́ o tó wá ń pa irọ́ ìgbà tó mọ̀ pé fídíò yẹn wọ́n gé ni wáyé tó fi ilẹ̀ ká lọ wò tán tó sáré lọ delete ẹ̀ ká wá lọ wò tán pé ní tó sì ń sọkọ́ òun o ṣebí tẹ́ ẹ mọ́ ṣe rèé ká pé lóòótọ́ tún ni wípé wọ́n gé ni wáyé tó gé complete rẹ̀ kó o play rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ká yóò gbọ́ pọ́n parọ́ ìgbà tó ń ṣe correction yẹn wáyé tó play rẹ̀ fàyè ó wọ́n sáré lọ delete rẹ̀ ó sì ẹ̀tàn in tó tún fún wa mọ̀ pé o tún dìde rìn rèé o tún já báwọn tó ṣe mọ́ lu wọ́ọ̀dù pé èèyàn já o tún já ká pé mi bá ní wọ ọlọ́ọ̀dì jẹ́ mi ò jẹ́wọ́ o èèyàn wà ní delete ẹ̀ mọ́ báwọn ó fi ilẹ̀ torí wípé nílò delete ẹ̀ padà ó ti jẹ́ kó wà suspicious wípé nǹkan kan ti ṣẹlẹ̀ ni torí tí ò dáná lèèyàn mọ́ sọ téèyàn tó mọ́ delete padà gbogbo tó sọ Boko Haram ni wọ́n ti delete gbogbo ẹ̀ padà ẹja filẹ̀ ẹja bọ́bù mi ìfẹsọ̀rọ̀ bẹ́ẹ̀ ń pọ̀ ẹmu kan wá fẹ́ jábí ibẹ̀ ń ẹ wá pariwo àwọn tó lọ gbé wá wọ́n fẹ́ dàrin yín rú ni kíní kankan kan sáwọn tó lọ gbé wá ni. tòun ti bẹ́ẹ̀ náà tó bá wá já sí pé ọ̀rọ̀ yìí ó ń rí wúyẹ́wúyẹ́ nínú èèyàn mi ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́ aláfojúdi wọn sì kọ́ wa ní agídí wọn sì kọ́ wa ní ìwà ilé. wọ́n kọ́ yín gbéraga. tó bá wá já sí pé ọ̀rọ̀ yìí ó dùn àwọn ọ̀pọ̀lọpọ̀
wọn má bínú èyí tó bẹ́ẹ̀ láti sọ pé àwọn tí wọ́n ti lọ wọn yẹ ní mufti gbogbo àwọn tí wọ́n ti lọ náà ni wọ́n yẹ ní mufti ṣùgbọ́n àwọn aláburú táwọn fẹ́ gbé nǹkan táwọn fẹ́ ṣaburú táwọn fẹ́ balẹ̀ jẹ́ oríṣiríṣi ọ̀nà tí nǹkan náà. ṣé ẹ gbọ́ bí ṣe ń sọ àwọn eléyìí ò lè gba àṣìṣe wọn láyé wọn ti fi ṣépè fún wọn ni kò yé mi ìwọ ló ṣe mistake o ó wá láwọn aláburú wọn yàtọ̀ sí àwọn fìràhùnù ṣe fìràhùnù tẹ́ rí wọn tí dáadáa bá dé bá wọn wọn ní dáadáa dé o táburú bá dé báyìí Musa náà máa pariwo Musa àtàwọn eléyìí àfà Saidi Shittu ni Musa àtàwọn eléyìí àfà Saidi Shittu ni àwọn eléyìí fìràhùnù ni wọn o Musa àti wọn báyìí àfà Saidi Shittu ni anything tí wọn bá fẹnu ara wọn ṣe tí wọn bá fẹnu ara wọn sọ wọn ó ti sọ́dọ̀ àfà yẹn ni pé ó fẹ́ ṣaburú àwọn aláburú kiri kankan torí pé nìyẹn lọ gbé fídíò yẹn wá sáwọn náà rọ lọtí ńgbà tó ń sọ yìí àwọn náà kó bẹ́ẹ̀ ńgbà tó ń sọ yìí ṣe rí tẹ bá ti ṣe mistake ẹ gbà àṣìṣe ti dé nìyẹn ẹ gbà kò sẹ́ni tí ò lè ṣe mí náà lè sì sọ ṣùgbọ́n èmi ò bẹ́ẹ̀ lọ́n kí n mọ sí orí tí wọ́n ṣe yìí tó bá ti ṣe báyẹn ó ti tán nìyẹn ọtún wọn ń pariwo àwọn aláburú ìgbà táwọn lọ gé ìdajì sẹ́ kí ló dé. òun ni wọ́n máa wà. tí òfin ní tò ẹ gbọ́. ẹ gbọ́. kọ́lọ́n kó yá fi wa kó yá fi èmi náà. àwọn ìmámù tí wọ́n bá parí khutba. èmi ò gbọ́rọ̀ tó ń sọ mọ́ jàre ẹ gbọ́rọ̀ torí tọ́lọ́n ẹ gbọ́rọ̀ torí tọ́lọ́n mo rò pé ẹ gbọ́rọ̀ torí tọ́lọ́n èmi ò gba àtọ́mọ́ distract mi ọwọ́ sì mo fi mú nǹkan gbàtí mo ti sọ́lẹ̀ kẹ́rì pé ń sọ̀rọ̀ mọ́ nígbà ọwọ́ ọ̀tún ní ọwọ́ òsì rè kámẹ́rà lòjọ́ pé mi sọ̀rọ̀ mọ́ ẹ kàn fi ń distract attention wa ní ìní tí ní sọ́ni tì mọ́ báwọn mo ti tí bá ti fẹ́ bẹ̀rẹ̀ programu níjọ́ tí bá tó ti gbé tí ìwá o tí bá ti fẹ́ bẹ̀rẹ̀ programu màá ti sọ lẹ́yìn ìní tó sọ mọ́ àwọn èèyàn lẹ́jọ́ mọ́ dára wọn ló ìní tó sọ mọ́ ìsì nítorí tí kí mọ́ mu tí mọ̀ ìgbéraga ò jẹ́ gbádùn ìgbéraga ẹ wà mọ́ dúró èèyàn báyìí ẹ mọ̀ yíyàn báyìí wọ́n lọ gé láàrin ní wáì tí wò ó play rẹ̀ tán wáì tó lọ delete ẹ̀ nígbà èpo fẹ́ já gbọ́ tán wáì tẹ́ bàbá yàn ṣe nǹkan ẹjọ́ ẹmọ tẹ́ bàbá ṣe o ìṣeré kìí ṣe tọ̀rọ̀ ẹnu ọlọ́ọ̀bá mo dúpẹ́ fún ọ ó fún mi láàká ìpé kó gbọ́rọ̀ kó mọ bó ló ń lọ bó ni kò lọ mo dúpẹ́ fọ́lọ́ọ̀bá lórí ẹ̀ ọlọ́run fún mi àmọ́ dúpẹ́ fún ọ mashallah la quwwata illa billah mo dúpẹ́ fún ọ tẹ́ bá bá fata Shittu ṣe tẹ́kàn mọ́ sépè fún ẹni àwọ̀ ẹ̀yìn àti wọn nú o èmi ó ṣàlàyé táyé ó mọ̀ pé ṣùgbọ́n ẹni yìí náà sì ń ṣe same thing bóyá presentation wọn lẹ gbèsè ẹsẹ presentation wọn gẹlẹ láìkì òdodo lẹ láìkì torí pé yín ò lè complain presentation àfa Saidi Shittu ẹ lè complain o a sì ẹ̀dùpẹ́ wọn láwọn ò ní sépè àwọn ò sì ní bẹ́ẹ̀ bú mọ́ ọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ṣùgbọ́n mi sọ fún yín dọ̀là mo ti ń sọ tipẹ́tipẹ́ ẹyọ kan àfa Saidi Shittu ẹyọ kan wọn ti pọ̀ jù ìdajì wọn wọn tún ti pọ̀ jù ẹsẹ̀ wọn lásán ó lóore jẹ gbẹ̀rún tí ń lọ lọ́dọ̀ tèmi ọ̀kù ló kù mo ti mọ́ sọ tipẹ́ ẹjọ́ ẹ jẹ́ ń bọ́ bò mí ibo ni mo wá lọ gangan tó yẹ kí n discuss lálẹ́ kí n tó lọ bí ìgbéraga tí ń ṣe yìí òun ni wípé wọ́n gbé fídíò rẹ̀ kan wá mi ì fẹ́ pẹ́ lórí ìyẹn gan ọlọ́nkàn lélẹ́ kan lọ wá ni mo fi sáré já lọ bẹ̀ wọ́n gbé fídíò rẹ̀ kan wá torí èyí tó sọ yìí ó fẹ́ lálà sí àwọn ó fẹ́ lálà sí àwọn àdàbíyà ni o torí ipá wọn yẹn sọ nǹkan kan tọ́mọ́sán tí ò tẹ́ ọlọ́run má máa bínú wá máa sọ̀rọ̀ mọ́ ní tó sọ tán tó padà ògbésẹ̀ mi mo sọ wọ́n bínú sọ ẹ̀sìn kọ́ yẹn wọ́n gbé fídíò rẹ̀ kan náà jáde tó sọ̀rọ̀ nípa Sheikh Kamaluddin Al-Adabiy àti ó dà pé gbà yẹn ìgbà tí ó tún discuss yìí náà ó láwọn aláburú ẹ̀dà ló dá wàhálà alẹ́ sáwọn láàrin nígbà yẹn bó ti sọ́nà nu o ó láwọn náà torí pọ́n sì ń bá lọrin jà ní kí ló kọ̀rọ̀ lọ nínú pé ìwọ ẹ̀yin Àdàbí àti Mọ̀dẹ̀kàsí àjọ ń jà kí ló wá kà wọ́n kí ló kọ̀rọ̀ lọ níbẹ̀ wọ́n náà fẹ́ bá lọrin jà ní ẹ̀kọ́ ìtàn fèsì rẹ̀ jẹ́pẹ́ iná fèsì sẹ́yìn àfáàní kan lẹ wá dì lọrin mú ní ìtumọ̀ rẹ̀ báwọn wọ́n sì fẹ́ dalẹ̀ ọba lọrin irú kíní kankan lórí kóṣọ̀ṣọ́kúsọ ni o instead kó rọra bọ́ta pé ní tí mo sọ pa Sheikh Kamaluddin Al-Adabiy o
kò rí bẹ́ẹ̀ o kò sì tọrọ túbá alanan ó tán o ó kàn yín wọ́n kíní kankan kí n lè padà síbi tẹ́ ẹ bá sọ ṣùgbọ́n bí tèmi ń lọ gangan rèé kí tó ní bẹ̀rẹ̀ àfáà Saidi Shittu Yesaloonaka torí tọ́lọ́ èèyàn lè bá rí èèyàn jà àwọn onísúnnà mi náà mọ̀ ṣe bẹ́ẹ̀ èmi ò fi rí ojú àfáà Saidi Shittu brother yóò dẹ̀ fún mi ní nǹkan kan gbogbo àmọ́ ń sọ wọ́n fún mi lẹ́nìtìn wọ́n ṣe kí ni o wọ́n fún mi lẹ́nìtìn wọ́n fún mi ní mo tún sọ wọ́n fún mi ní nǹkan kan mo ń ṣègbésí ayé mi wọ́n ṣe tí wọ́n ní. àwọn súnà náà mọ̀ ṣerú kíní tí Yesaloonaka ṣe tó kó ba lónìí yẹn ọ̀pọ̀lọpọ̀ yín náà mọ̀ gbàgbé wípé n tán ń pè ní ọ̀rọ̀ tẹ́ ẹ rí yẹn tó bá ti bọ́lẹ̀ kò ṣe kó mọ̀ ìkànnà àgbàlagbà lórí Facebook yìí wọ́n sọ̀rọ̀ ẹnìkan wọ́n sọ dáadáa ńjọ́ kan wọ́n ní irú ìgànlá nídìí àfi bí Umaru lẹ́sẹ̀ rí kíní kankan àwọn kó sì ìbá kiri kí láwọn dàmọ́ ara wa fún wọ́n ti sọ̀rọ̀ o ìjọ tán ń sọ ó ní tó mú wọn sọ o ìjọ tán ń sọ wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n ní di fọ́ǹdì fún nǹkan kan tán fẹ́ ṣe ẹni náà sì wà náà àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ wọ́n sọ o ìní dákú èèyàn ìgbà tó yá wọ́n change ọ̀rọ̀ wọn padà ẹ wá bí wọ́n pé ìgbà tẹ́ fi ń sọ̀rọ̀ tẹ́ fi yin ẹni yìí sẹ́ẹ̀mọ̀ wípé ó láwọn nǹkan yìí lára ni àbójẹ́sẹ̀ develop àwọn nǹkan yìí torí pé before ọgbà yẹn ẹ ti kọ́kọ́ bú ẹni yìí bí ẹ̀ẹ̀mejì after àgbà yẹn lẹ padà ń yìn nígbà tẹ́ nídìí rẹ̀ fún nǹkan kan lẹ́yìn ìgbà yẹn ẹ tún padà bú àárín méjì lẹ ti yìn á jẹ́ pé ó ti jálá ìdá lọ́dọ̀ yín before kẹ́ ẹ tó yìn ṣé láàrin ìgbà tẹ́ fi yìn sọ ti dá ń gbà yẹn ni sọ ti dá ni kò sí bó ṣe lè máa bínú tó mọ́ sọ tó ní lè defend wájú àwọn èèyàn ká tó sọ wájú Ọlọ́run ẹ bá wa share program yìí mọ́ sọ tó ní lè defend wájú àwọn èèyàn ká tó sọ wájú Ọlọ́run ní sọ pọ̀lọpọ̀ yín nìyẹn o ẹ wà fà Saidi Shittu àti ẹnìkan náà ní problem láwọn ìgbà kan mo sì lè dákọ̀ èèyàn mi ni wọ́n torí mo fẹ́ lu ọ̀rọ̀ wọn náà ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí láti fi kọ́ àwọn Yesaloonaka yìí lẹ́kọ̀ọ́ ìyẹn àfáà Fọlọ́runṣọ́ ẹ wá dúró ọ̀rọ̀ tá àfáà Fọlọ́runṣọ́ sọ sáfà Saidi Shittu mi ò fi lójú àfáà Saidi Shittu mi fi yìn wọ́n lẹ́yìn ìgbà táfà àfáà Fọlọ́runṣọ́ ti padà sọ pé ìjà ló dé lóní dòwe o ṣé ẹ mọ̀ pé wọ́n sì ń gbé ọ̀rọ̀ àfáà Fọlọ́runṣọ́ káàkiri lẹ́yìn ìgbà yẹn tàfà Saidi Shittu wò lẹ́rí tán gbé kí wípé àwọn fi bẹ nìkan kan ló kọjẹ́ àbọ̀nsọ tí ó sì lára ẹni yẹn sí ẹjá mú nǹkan kan sọ́wọ́ ìjà ló dé lóní dòwe kò débi ẹ̀sìn wa kò débi à ń parọ́ mọ́ ni ìjà lè dé lóòótọ́ yes káàfà mi mo Fọlọ́runṣọ́ kán mọ́ bínú mo mọ̀ọ́mọ̀ dákọ̀ wọn mo fẹ́ lọ́rọ̀ wọn kan náà láti fi sọ wípé ẹ̀yin sábò sí àfà Fọlọ́runṣọ́ náà sáfà yín sí ẹni tì fún yín ní ìsìn báyìí ìwọ ń pariwo pé old video náà lọ gbé wá o a sì ti yanjú rẹ̀ o ìjà lóde lórí dòwe ní o kíní kankan ní o ìwọ lè sọ bẹ́ẹ̀ ní ìsìn Yesaloonaka àfà Fọlọ́runṣọ́ gbọ́rọ̀ tó sọ pa àfà Saidi Shittu tí wọ́n dẹ̀ ti sọ pé gbogbo kíní yìí ó ti lọ o àwọn ti parí ìjà wọn o ẹ mọ̀ tún bá àfà Fọlọ́runṣọ́ tún fídíò yẹn play lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn ìgbà tẹ́ni yìí ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé inú ní bí òun lásìkò yẹn wá ìtẹ́ tó ń bá tún play ẹ fẹ́ mọ̀ ọ́nà létí pé sọ rántí àwọn ọ̀rọ̀ tó sọ́ngbà kan sọ rántí àwọn ọ̀rọ̀ tó sọ́ngbà kan lẹ́yìn ìgbà tó ti sọ wípé ìjà lóde lónídòwe ló ń fi sọ o ẹ̀ tó fi lọ́rùn lẹ́ o ẹ̀yìn yìí mọ̀ rò pé bóyá ẹ̀ máa bò sí í ṣe wọ́n wá ṣe fún wọn ní ìsìn báyìí ó ń dùn ọ́ mo ní kọ́mẹ́ǹtì mi lórí nǹkan tó ṣe fún Yesaloonaka ẹ̀ mò ń bọ̀ o sọ́dọ̀ àfà Saidi Shittu o wọ́n wá ṣe fún wọn ní ìsìn báyìí ó ń dùn wọ́ ẹ̀yin àwọn èèyàn yóò dẹ̀ kí ń yé ṣe fáwọn èèyàn ẹ mọ̀ rẹ́rìn tó bá ṣe màá tún sọ ṣe àfà Fọlọ́runṣọ́ sọ̀rọ̀ àfà Saidi Shittu láwọn ọ̀nà tó ṣe kíni tó pọ̀ ìyìn sọ pé àfà Saidi Shittu náà ní tiwọn táwọn náà sọ ń pa wọn o ṣùgbọ́n kò débi àwọn ọ̀rọ̀ kan tó ṣe wípé kò wà defendable ṣùgbọ́n ní ló bí wọn accepted kọ́nà bá mi ṣe mo like àfà náà gbà fún Fọlọ́runṣọ́ mo mọ̀ like wọn pọ̀ Ọlọ́run sì ráníyàn mi lórí ẹ̀ Ọlọ́run sì ń jẹ́ kí tí wọ́n ta láíláí Ọlọ́run jẹ́ tí wọ́n ta láíláí orí wọn mọ̀ pọ̀ sí ìmọ̀ wọn mọ̀ lékún sí wáyé tẹ́ ń gbé ta àfà Fọlọ́runṣọ́ káàkiri lẹ́yìn ìgbà yẹn mo sì rí tẹ́nìkan ti play rẹ̀ láìpẹ́ nínú ẹlẹ́ẹ̀kejì àfà Saidi Shittu
ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tán sọ yìí ọ̀rọ̀ tí ò dáa ni o wọ́n ní àwọn tó ń tẹ̀lé Ànábì àwọn tó gallant àwọn ọmọ gbòòrò àwọn ọmọ tatán yányán fídíò yẹn ní ìsìn yóò ti tọ́dún mélòó ẹ̀yin èèyàn ta ló mọ ọdún lítà fásitì Shittu sọ̀rọ̀ yẹn náà ó ti tọ́dún mélòó ta ló rán mi létí ọdún tán sọ ẹ̀jọ́ ó ti tọ́dún mélòó tá fásitì Shittu sọ̀rọ̀ yẹn mo ní tí mo fẹ́ sọ lórí ẹ̀ o ẹ mọ̀ àwọn eléyìí o lèmi fi sọ yìí pé ó lè jẹ́ pé presentation fásitì Shittu ń gbà mí lẹ́yìn fi fẹ́ gbọ́ wọn yé àbí torí pé ẹ̀ ní fi òdodo táwọn bá ti sọ tí wọ́n tán bẹ̀ wọn màá bá yín sọ lọ́nà ìbòmí ẹjọ́ ọdún wo la fásitì Shittu ó ti tọ́dún mélòó tán ti sọ̀rọ̀ yẹn ó ti tọ́dún mélòó ẹjọ́ ó ti tọ́dún mélòó mo fẹ́ kẹ́nìkan bá mi sọ yọ ọdún yẹn tó ti tọ́dún mélòó wọ́n ló ti tó bí ọdún méjì ẹ ṣeun wọ́n ní 2000 ẹnìkan sọ pé 2018 àwọn kan sọ pé 2019 àti 18 o àti 19 o ó sà ti lé lọ́dún méjì àdúpẹ́ àfà Saidi Shittu ti sọ̀rọ̀ yẹn láti bí ọdún méjì ẹ mọ̀ gbọ́ nǹkan o sẹ́yìn àwọn èèyàn dẹ̀ sọ pé ọ̀rọ̀ tán sọ yóò correct àfà yẹn sì bọ́ ta wọ́n dẹ̀ ṣe àtúnṣe lórí wípé ọ̀rọ̀ yóò dá o àwọn túbá ń bẹ̀ ń tà wọn wọ́n dẹ̀ gbà pa wọn ṣàṣìṣe ẹnìkan nu yín sì play fídíò yẹn níjẹta yìí ẹnìkan nínú yín sì play rẹ̀ níjẹta yìí sẹ́ wàá mọ̀ gbọ́ o fídíò gbogbo tí wọ́n sọ pa Sheikh Kamaal Al-Adabiy o tọrọ túbá lórí ẹ̀kọ́ sọ́n gbangba pé àṣìṣe ni o wọ́n kàn bá yín parí ẹ̀ńkọ̀rọ̀ ni o àfẹ́ eléyìí tó bọ́ ta wọ́n tún sọ wípé àwọn mọ̀ pé àwọn ṣàṣìṣe ni o báyìí ni o ẹ̀yẹ́ play fídíò àfà yẹn dọ́là àìwá mọye nǹkan làfà yìí ti sọ tán sọ pé mistake ni ẹ̀yẹ́ play fídíò yẹn dọ́là wáyé tẹ́ ń ṣe bẹ́ẹ̀ fóun tán wá ṣe bẹ́ẹ̀ fẹ́yìn tí ń dún yìí ìyẹn ni wípé ìtẹ́mi ń sọ̀rẹ́ o mi ti sọ pé tán ṣe yẹn dàbí ò dá o but wọ́n ti sọ pé ìtẹ́yìn ò lè gbà tí wọ́n bá ṣe fún yín tẹ́yìn lè ṣe fún yàn tó bá wá ṣe fún yín wà mọ́ kanra wáyì ṣèbáṣì ṣe náà sáà méjèèjì pẹ̀yìn náà lè gbà á ẹ̀dẹ̀ ń ṣe fẹ́ nìkẹ́ ẹ̀fẹ̀ kan ṣe fẹ́yìn ẹni dẹ̀ ti sọ wípé tó ń ṣe yìí mistake ni tí ìbá rántí gbogbo ọ̀rọ̀ wọn tó sọ pé àwọn ṣe mistake mo rántí fídíò àwọn tó gallant àwọn kinní kan ni wọ́n láwọn ti kó jẹ nípọ̀rọ̀ yìí ò dá lóòótọ́ o ẹ̀yin sì tún play if kò mọ́ jẹ́ olóhùn tún play àwọn èèyàn yìí sàn tún play ẹ sì tún play ẹ tún play wọ́n tún play subhanallah ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ lórí ìgbẹ́ ẹni sì ti tọrọ túbá lórí rẹ o wáyé tẹ́ ń ṣe báyìí fún wàlìbáàdì ú abdulam ẹni tó wá kọ́ bẹ̀rẹ̀ nǹkan lálábòsí ju o ṣe wá rí lórí fídíò tí wọ́n wá lọ bá gbé wá yẹn ó sọ báyìí pa Sheikh Kamaal Al-Adabiy àwọn ọ̀rọ̀ yìí ò dá lóòótọ́ ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ò dá ni ó dẹ̀ ti ṣe fídíò lórí ẹ̀ ó ní àwọn ọ̀rọ̀ yẹn òun kó gbogbo ẹ̀ jẹ́ kíní kankan ìtẹ́mi bá ní ká ṣe lélẹ̀ gẹ́gẹ́ bí onísúnnà ẹ máa gbọ́ o gẹ́gẹ́ bí onísúnnà lẹ́yìn ìgbà tá a ti gbé jáde ohun tó sọ pé òun ti bọ́ lẹ́m̀bẹ́ póhùn òdùó sórí ọ̀rọ̀ yẹn mọ́ mo rò pé yé tó lóhùn òdùó sórí ọ̀rọ̀ yẹn mọ́ ìmú ẹ̀ mọ́jà pẹ̀sọ́ráìsì ẹ̀ lórí wípé ṣé apààyàn wá ni wọ́n ní àbí wọ́n ń sàpààyàn bẹ́ẹ̀ sọ́dọ̀lá kò wulẹ̀ lè sọ pápáyàn náà ni wọ́n tẹ́lẹ̀ ẹ sì má dà láàmú àwọn yìí ò ní gbéraga wọn èkó ọ̀rọ̀ jẹ́ débi tá yóò mọ̀ pọ́n ṣe mistake ẹ kàn tó mọ kó bá síwájú Ọlọ́run bá ní wọn èkó ọ̀rọ̀ jẹ́ ń tiwọn o tí ó bá tí ilé tán yányán tí ò tí ilé tán yányán ẹ gbọ́dọ̀ kékeré tó sọ láìpẹ́ yìí ìgbà tí ó mọ àdírẹ́sì ọ̀rọ̀ Sheikh Kamaal Al-Adabiy yẹn ó wá ń dọ́gbọ́n àwọn kan tó fẹ́ dàrin aláwọ̀ tó fẹ́ dàrin yín rú yẹn tó ń sọ̀hún sáwọn náà fún ọlọ́tí èbó mu nígbà yẹn tó fi ń sadúró ọ̀rọ̀ yẹn ó láwọn pààyàn wọ́n yá yàn ń wéré nínú bẹ̀ mo tún rí tó tún fi ń yọ̀ wọ́n wípé ọmọ wọn wà lẹ́wọ̀n ẹ̀wọ̀n náà nìwọ náà lọ tó tí ì dé yìí o tóró tí ì dé o ó kàn ti sùn díẹ̀ ń bẹ̀ ni o sẹ́ẹ̀lì ọjọ́ méjì prison ọjọ́ méjì ní Iléṣà ó kàn ti sùn díẹ̀ ni o kò tí ì lọ gangan o èmi ò bẹ́ lọ́n kó lọ dé ó tún fi ń yọ̀ wọ́n wípé ẹlẹ́wọ̀n sẹ́ẹ̀rì tó bá ti bọ́ ọ̀tà báwọn tó ní ọ̀rọ̀ yìí
báyìí ni òun ò sọ bẹ́ẹ̀ òun ò sọ̀rọ̀ yìí mọ́ kíní kan nǹkan kan ní tí ó tún máa fi irọ́ yí irọ́ tí èsè gbọ́n sọ pé òun ò sọ bẹ́ẹ̀ tó gbà pé òun sọ ṣùgbọ́n gbà ó wá ń yìn wọ́n padà ní tó dáa jù ní pé ẹja fi ilẹ̀ bẹ́ẹ̀ sì tèmi ṣe kọ́ ìmí nìyẹn kì í ṣe pàwọ̀ pé àwọn náà mọ̀ ṣe bẹ́ẹ̀ mo ti ṣàlàyé bí tá ti ń ṣe bẹ́ẹ̀ òun náà sì ti rẹ̀sán rẹ̀ torí pé ìta àfa Saidi Shittu lọ gbé jáde ojo irọ́ ò dáa ojo tá bá sọ pé nǹkan jóyàn èmi gan mọ̀ kò jó tá bá sọ pé nǹkan kan jóyàn yéyéyéyéyéyéyé ẹ wá sọ pé wọ́n láìkì àfa Saidi Shittu wọn lé láìkì àfa yẹn láyé wọn lé láìkì ẹ̀ kí nìyẹn jó èmi gan mọ̀ tá bá sọ pé nǹkan jóyàn inna lillahi wa inna ilayhi raji'un kí nìyẹn jó ó jó débi pé ṣe ní ṣe fídíò léraléra bí ẹni tó mọ́ mú ó jó gidi ó ti wá jó tó bá náà ó ti jó tó ó sì ti bọ́ta ó ti ń yìn wọ́n ẹ filẹ̀ báwọn àfa Saidi Shittu mo ti ń fún yín mọ̀ràn báwọn o ẹ filẹ̀ èmi ti yín tòótọ́ ẹ filẹ̀ báwọn mo wo fídíò náà wòròwòrò náà ní sọ ẹ mọ́ sọ pé ẹ sápáyàn wá ni wọ́n wá tún sọ gbogbo ayé ti mọ̀ pé wọ́n sápáyàn ọlá tí wọ́n ní Ọlọ́run bá ti jẹ́ káyé ó mọ̀ ó hàn ọlá àwọn bàbá àwọn ẹni tó fọ́ lójú gan rí ẹni tó di létí gan gbọ́ it is audible to the deaf and visible to the blind ẹ jọ ẹ mọ́ jáwa náà wúwa wọn ìwà tí wọ́n ní pé ó ṣe nǹkan tó sọ pé ò ṣe mọ́ kán tó mọ́ tún gbé kán mọ́ tún gbé ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn torí tọ́lọ́ ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn àwọn ò nídìí ẹ o ń gbọ́dọ̀ parọ́ fún ìyàwó ò nídìí ẹ o ṣùgbọ́n ìtẹ́ ti ṣe fún ti tó irọ́ ò dá ẹ ti fi nǹkan ṣe irọ́ ò dá káwọn sábò ṣe fi nǹkan ṣe o ìwọ̀n káwọn àdàbíyà kán mọ́ gbégbèsè kankan lórí gbogbo nǹkan tó sọ ohun ní tó ti ṣe ohun gangan nú ara tára rí ò balẹ̀ torí irọ́ ò dá ọ̀rọ̀ yín náà ní sọ gbogbo ìgbà o fídíò tó kọ́kọ́ ṣe ọ̀rọ̀ yín èyí tó sọ pé òun ṣe ìjírá fáwọn èèyàn pé sáà lè ṣe ìjírá bá lè ṣe ìjírá ó tún sọ̀rọ̀ yín nú ẹ̀ náà kílẹ̀ tó wá fẹ́ ẹjọ́ torí tọ́lọ́run ẹ fílẹ̀ bá wọn ẹ má jẹ́ kí káàdì wọn sọ pé ẹ kò tí ì regret ẹ fílẹ̀ dandan kọ́ ẹ ti ṣe èyí tẹ́ ẹ lè ṣeun ó ti tó bá nù náà ẹ ti já yóò mọ̀ wípé tẹ́ bá sọ pé ní yìí pọ̀ bú ẹ ó ṣe kíní kan kò sí ó ti ń ṣe é bọ̀ ti pẹ́ o wallahi èmi mà níyàn yín lórí rẹ èmi mà níyàn yín lórí ẹ o ṣùgbọ́n àwọn nǹkan mi tẹ́mi wò ni pé àsìkò tí ń gbọ́ àwọn kan lọ́wọ́ lélẹ̀ tó jáde ṣé káyé lè bá mọ̀ pé tí ń ṣe ti pẹ́ ni àtọ́lé mi náà rí fídíò rí o èmi náà rí mo ẹ̀sẹ̀ ń rí náà ni bí mo ṣe ń rí ń ta ọ̀dọ̀ àfa Saidi Shittu náà mo sì ti rí wọ́n tó sọ pé òun ò sọ bẹ́ẹ̀ mẹ́ fílẹ̀ eléyìí tẹ́ni tí mo bá tírìtì torí pé kò sọ pé òun ò sọ bẹ́ẹ̀ ni o ó ń yí báyìí ó ń yí báyìí ó ń yí báyìí ó ń yí báyìí ni bàbá mi náà bá mọ̀ sọ o bọ̀ ó ń yí báyìí ó ń yí báyìí wáyé tó ń yí ẹjọ́ torí tọ́lọ́run ẹ fílẹ̀ báwọn Ọlọ́run fi bẹ̀yìn ẹ mọ̀ sọ ẹni ọ̀rọ̀ kankan lórí ẹ̀ mọ̀ torí tọ́lọ́run ẹ fílẹ̀ báwọn kò lè tó báwọn Allah subhanahu wa ta'ala tẹ́ rí wọn ibi tí ti máa ń mẹ́rù rẹ̀ pọ̀ ẹ wọ̀rọ̀ tó sọ ń pa Sheikh Kamaal Al-Adabiy láti jọ yìí tẹ́nìkan kò gbégbèsè sẹ́yìn pé ń jẹ́ ìyà kan lọ́wọ́ báyìí ìyá ni o inú ẹ̀wọ̀n èsì fi tán sọ pé ẹ Ọlọ́run fi tẹ́sítì mi ni kí ló gbé ọ débẹ̀ ìyún ṣe kókó Ànábì Yusuf lọ ẹ̀wọ̀n kí ló gbé débẹ̀ Sheikh Taymiyyah lẹ́wọ̀n kí ló gbé débẹ̀ gangan kí ló gbé wọ débẹ̀ ẹnu iná ni ẹnu tó fi bú Sheikh Kamaal tó sọ̀rọ̀ tí ò dá ń pa gbogbo tó sọ pa wọn ẹnu àwọn tó ń fi ẹ̀wọ̀n yọ wọn látara ọmọ wọn ẹ̀wọ̀n ni wọ́n náà wọ̀ yìí o ẹ̀wọ̀n yẹn ló wọ̀ yìí o so rántí ẹ̀wọ̀n tó ti fi yọ wọn pé ọmọ àfáà yín náà sáwọ ẹ̀wọ̀n yìí bẹ́ẹ̀ mọ́ ń dà lábáyìí ẹ̀wọ̀n yẹn ni wọ́n náà wọ̀ yìí káwọn yẹn náà wá bọ́ tàkan ni ẹ̀wọ̀n tó fi táwa play fídíò òun ibi káwa sọ pé ẹ̀wọ̀n sọ́wọ́n náà ti wà ní ẹ̀wọ̀n lónìí káwọn ọ̀rọ̀ àfi sí lábẹ́ pé ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbèkúdé kò má ní ti parí ọ̀rọ̀ mi ẹjọ́ ẹjá gbọ́ kínní.
ṣiṣẹ́ hajj àti umura àti mọ̀tẹ́lẹ̀ wípé ọ̀gá ni wọ́n jẹ́. eléyìí tún wá yàtọ̀ umura December 2021. táàmù láǹfààní àti padà ní 2022 January. tèyí tún pẹrẹgẹdẹ yàtọ̀. hajj mikot ventures limited pẹ̀lú àjọṣepọ̀ Malam Yusuf Adépọ̀jù akadi fún gbogbo ènìyàn tó fẹ́ bá ilé iṣẹ́ hajj mikot ventures ìrìnrìn àjò umura 2021. aláǹfààní àti gbéra ní December 22nd yẹn 2021. aláǹfààní àti padà sórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ní January 2 2022. ẹ ti mọ̀ pé nípele lásọ ẹlẹ́hà. ìdí ni tàbíjọsìn umura àtọ́dún yìí pẹ̀lú Malam Yusuf Adépọ̀jù. fẹ́kúrẹ́rẹ́ àlàyé ẹlẹ́wà hajj mikot ventures limited sí number 30 Ilyasa Street Máfolúkú Òṣòdì Lagos. tàbí kẹ́ẹ̀kan sí wọn ní number 2 Ọlọ́ba shopping complex opposite Movers filling station beside weather Odieru Ìwó Ọ̀ṣun state. ẹ WhatsApp wọn sórí nọ́mbà 08023880944. ẹ pè hajj mikot ventures sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08088458044. ẹ sì tún lè pè wọ́n sórí 07030655446. ẹ tún lè kàn sí hajj mikot ventures lórí wẹ́bsáìtì wọn www.hajjmikottravel.com. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa kọ́ mọ̀ náà hajj mikot ventures limited. múra December 2021. hajj mikot ventures ló sọ wípé àwọn làwọn ṣe bá rìnrìn àjò hajj àti umura pẹ̀lú rọrùn. ẹ máa bọ̀ wá o. so tá bá fẹ́ ṣe hajj àbí umrah so hajj mikot àti gbọ́ nọ́mbà wọn nígbà tí tá à ń sọ̀rọ̀ tá à ń play rẹ̀ mo rò pé yé wa báyẹn so ẹ jọ ẹ káwọn àdàbíyà kan ṣe kíní kan lórí ẹ ẹ̀yin ẹ mọ̀ sọ anything lórí ẹ mọ̀ play video yẹn mọ́ ẹ mú nǹkan mi kẹ mọ̀ sí play tó sì bẹ̀sìn mu mo rò pé yé ṣùgbọ́n máa fún yín lẹ́rìí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí wọ́n mọ̀ pé àwọn sọ tí ó correct o bẹ́ẹ̀ ni tó lè gbọ́ lẹ́nu mi yẹn even mufti tuntun wọ́n sọ nǹkan kan ní àná ní Monday tó funny gan tó bá di láago 9 ọ̀la ṣàlàyé mufti tuntun ọ̀rọ̀ tuntun náà ni o tí mo wí pé but ẹ̀yin yìí náà wọ́n mọ̀ pé tẹ́ ẹ sọ òrí bẹ́ẹ̀ wáyé tẹ́ẹ̀kì wá fẹ́ kó jẹ kí náà rí bí ká ẹ mọ̀ lè sọ pé kí ní mistake ni kí náà rí ń bẹ̀ eléyìí ọ̀rọ̀ tuntun ni o èmi wulẹ̀ tí tọ̀rọ̀ bá ti kọ́kọ́ lọ ná àfi tó bá yẹ pọ̀rọ̀ tó lọ yẹn bá ní wúlò bóyá wọ́n ń polówó ẹ̀ padà láti fi jáyé orí ni pé tá a lè ṣe ni wọ́n ní ilé àlè so ẹ fi ilẹ̀ ẹ wo àwọn súnà yàtọ̀ ìgbà tí Ustaz Kutubi wọn sún sẹ́ẹ̀lì wọ́n invite wọn ni wọ́n arrest wọn wọ́n ti sáré lọ ṣe kinní kan tán gbé Ustaz Kutubi síbi inú sẹ́ẹ̀lì báyìí àwọn súnà wo ló ṣe fún Yesaloonaka tó ṣe tún sunu prison ta ló ṣe kọ́dẹ̀ mi ò faramọ́ kán máa pè ní ẹnìkan sọ pé Yesalu prison ikú àwọn òṣèlú ọkọ̀ lọ́dọ̀ tèmi ẹ mọ́jà wò ó ṣe bíi tiwọn ẹ jí wọn kẹ́kọ̀ọ́ lára tiwa èmi o Abdulhakeem Mudathir abúmọ̀rìdí ike orí ọ̀run àṣàkọ̀ọ́fì oníyàwó 3 tí ò ní pẹ́ di 4 lágbára Ọlọ́run èmi ń sọ wípé ẹ jẹ́ ká gbójú bí fídíò yẹn ó ti ṣe ti pẹ́ ó sì tún ti padà olóhùn tọrọ túbá filẹ̀ ẹlòmíì wa lè mọ́ àgírí pẹ̀lú mi dọ́ àwọn Ṣítù náà sọ wípé tó ti wá sọ wípé bàbá ò kì í ṣe wípé Sheikh Kamaal wípé wọn ò pààyàn ní kò ní sọ bí ó bá sì sọ náà style ni ó fi sọ tí ó bá sọ sẹ́ style ló máa fi sọ kò ní sọ ẹ̀wùlẹ̀ fílẹ̀ bá pé a ti mọ̀ pé ó ti rọra bọ́ta pé òun kọ́rọ̀ jẹ tí ń yín wọn téèyàn bá búyàn tó dẹ̀ ti bọ́ta tó yíyàn padà ẹjọ́ fílẹ̀ ẹ̀yàn Ọlọ́run fẹ́ ní nọ́mbà àwọn onímúra yẹn jẹ́ ń sọ nọ́mbà wọn àdúmí ẹ bá mi pín ní nọ́mbà àwọn onímúra yìí táwa ìpolówó èèyàn pà ní polówó àwọn ọ̀daràn o for more information 070 ẹ bá mi pín ní nọ́mbà yẹn àdúmí tàbí kẹ́nìkan bá mi tẹ̀ kásà pín yẹn náà ni 070 àmúbọ̀ o nọ́mbà wọn gan pọ̀ nǹkan dé o tá a fẹ́ reach wọn lórí WhatsApp èwo lélẹ́ ní ìsìn báyìí wọ́n lọ́n tá bá ti ya pin nọ́mbà lónìí ìyá ni lọ́wọ́ tá a fẹ́ reach wọn lórí WhatsApp 080 lórí WhatsApp 080 23
88 0944 lórí WhatsApp 080 23 88 0944 tá bá fẹ́ pè wọ́n lórí call 080 88 45 80 44 080 88 45 80 44 fún calling nìyẹn o tá fẹ́ pè wọ́n. A tún lè pọ̀n sórí nọ́mbà mi 070 070 30 65 54 46 070 30 65 54 46 Ọlọ́run ẹni kọ̀ọ̀kan wa ní yóò rọ̀ wá ní lọ́rọ̀. So kò jẹ́ bí bó ṣe jẹ́ ní mo fẹ́ ká sọ níbi ọ̀rọ̀ yẹn òun nìyẹn. So ó ti ṣe kínní ẹ rọra fílẹ̀ ní abala bíbẹ̀ ọ̀hún ìyìn sì fẹ́ káwọn èèyàn kan pè wọlé ìfẹ́ kan pè wọlé ṣùgbọ́n náà ti mọ tó ṣe o ó ti mọ̀ pé òun sì sọrí ìyẹn náà ti tó ìyẹn ti tó ẹ fílẹ̀ ń kẹ́kọ̀ọ́ bọ̀ díẹ̀ ni ń kẹ́kọ̀ọ́ bọ̀ díẹ̀ ẹ wá máa wo nǹkan o ẹ̀yin jàmọ́ ṣé ẹ rí ibi tó wáyé kán ti kẹ́kọ̀ọ́ wọ́n ti babẹ̀ jẹ́ kò sí bó ṣe fẹ́ sọ wípé bóyá òun bá yàn já tó láyé mọ́ parọ́ mọ́ Abu Sufyan ibi tẹ́ kan ti kẹ́kọ̀ọ́ wọ́n ti babẹ̀ jẹ́ Imam Bukhari gbà díìsì kan wá tó ń sọ̀rọ̀ nípa Abu Sufyan tí Abu Sufyan sọ wípé nígbà tí ọba pe àwọn tó pé wọn tí ń béèrè nípa ànábì lọ́wọ́ wọn lóòótọ́ ó mọ̀ kórìíra ànábì o gan sọ pé òun mọ̀ hate ànábì o ó ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà tó bá yẹn bi àwọn nípa ànábì òun ò lè parọ́ mọ́ kèfèrí nígbà yẹn ó padà di mùsùlùmí o bó ṣe kórìíra ànábì tó kò parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam wáyé tẹ́yìn wọn ń parọ́ bó ṣe kórìíra ànábì sallallahu alaihi wasallam tó kò parọ́ kò pa irọ́ ṣùgbọ́n ìṣòro tí yín tẹ́ bá ti ń bá yàn jà ẹ gbọ́dọ̀ parọ́ mọ́ ni tẹ́ bá wá irọ́ tẹ́ pa mẹ́wàá mọ́ gbọ̀n irọ́ lẹ́mọ̀ wá bó mo ṣe lè parọ́ lèmi fi ń sọ àáfà Saidi Shittu lè ní mistake wọn o ṣùgbọ́n mo mọ̀ o láwọn tán sọ tó sì dé mi lójú o mo yẹ parọ́ brother yìí parọ́ wọ́n ní mistake right kọ́lọ̀ kó bá wa tún wọn sí lórí mistake wọn bọ̀ irọ́ tó bá di láago 9 ọ̀la mo fẹ́ sọ̀rọ̀ lórí mufti tuntun wọ́n sọ ọ̀rọ̀ kan lánàá wọ́n sọ pé wọ́n jẹ́ mufti pé wọ́n lè treat ọ̀rọ̀ wọn mọ́ o ọ̀rọ̀ tó tiẹ̀ sọ lánàá dáa ṣùgbọ́n ó yà mí lẹ́nu ni ó yà mí lẹ́nu pé ẹ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí irú ìṣesí náà Yesaloonaka náà ń ṣe tẹ́rí títí o ní ìparíparí Yesaloonaka mo ti fún ọ nímọ̀ràn níbẹ̀rẹ̀ mọ̀ ṣe live video mọ̀ ṣe fídíò kó rìkọ́ọ̀dù ẹ̀ kó wò ó kó ẹsẹ̀ wá post ẹ̀ ọpọlọ rí ògbé live video ìṣesí rí ògbé live video tó àwọn kó mọ̀ sí live video mọ̀ ní kíníkíní ẹnìkan lọ́kàn kó tó bẹ̀rẹ̀ live video mọ̀ ní kó mọ̀ bá sí sọ àwọn ilé mọ̀ rò pé tí mo wá ń bá bẹ̀bẹ̀ lọ́wọ́ àfáṣà Shittu o èmi sọ tó yé mi pẹ̀lẹ́ sí tèmi ni o mo sọ kí ni o kákó bá tún sọ tuntun irú èyí tán gbé wá tó lẹ́ni kò tọ̀ sí mufti irú àwọn ọ̀rọ̀ báyẹn kò tún wá lè túbá lórí ẹ̀ kó lè tún tírìtì ìyẹn òkè mi ó tún wá parọ́ pọ́n fẹ́ fi dá wà láàlẹ́ ní pé kán lọ pé fídíò yẹn wọn ò gbé wá ní wáyé tó wá lọ dìlítì fídíò yẹn gbà fídíò jò sí jò ẹ jẹ́ ń dá dúró báyìí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant àmọ́ bínú àwọn èèyàn lè mọ́lẹ̀ àbí sáwọn èèyàn fẹ́ pè wọlé ní ẹjá wo opinion àwọn èèyàn náà sáwọn èèyàn fẹ́ pè wọlé ní admin ṣé ká gba call admin ló lè sọ bóyá máa gba call o orí gan ti fẹ́ mọ́ fọ́ mi admin ṣé ká gba call admin ṣé ká gba call admin ṣé ká gba kọ́ọ̀lù wọ́n ní kí n gba kọ́ọ̀lù méjì ṣé ẹ ti rí gbogbo ẹ̀yin tẹ́ kórìíra mi tẹ́ rí mi rí pé mi mú èmi ní ìjà wọn ní ìjẹ́ kẹ́ gbádùn
ẹ̀yin gangan lẹ jẹ́ kára yín ó gbádùn ẹ̀yin mójú tẹ́sìn Ọlọ́run ọba náà ẹ di pé gbádùn èmi kọ́ nìyẹn gbádùn o ẹ̀yin gangan lẹ fẹ́ gbádùn o. sẹ́rí èmi ò wá after wàhálà o gbogbo àwọn tán ní pé oníyàwó mẹ́ta náà ní dálẹ̀ kíní kankan ní ẹ̀yìn wá after wàhálà ẹ̀yẹn jórí yóò straight tẹ́bà rí pé ẹ máa rí normal sí ogun mọ́ sára yìí náà ni mi èkú parọ́ mọ́ yín ṣùgbẹ́ mi mọ̀ pé Yesaloonaka sì máa normal èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ó lè mọ́ tọrọ túbá tán yẹ́yẹ́ lórí tí ń ṣe o èmi ò kẹ́ mi ṣùgbọ́n lórí káwọn jam talk ẹ̀rì kó sì máa normal èmi mo sọ bẹ́ẹ̀ fún yín kó sì máa normal. Assalamu alaikum. Ṣé fẹ́ dá ṣètò ní mà? Ókè, à ń gbọ́ yín o. Nǹkan tí mo fẹ́ béèrè ni pé lórí comment section lọ́kàn argue èèyàn kan sọ pé nǹkan tó ṣe Yesaloonaka yẹn ni pé kádàrá ni èmi ní kò ṣe kádàrá ni pé àfọwọ́fà ni ṣẹ́ni bá wáyà expansion ṣẹ́ni bá sọ. Ṣe rí ẹ mọ́ tí ì lọ pé Yesaloonaka sunu prison ṣe ń gbọ́ mi ó ti wà nù kádàrá rẹ̀ pé yóò ṣe ṣùgbọ́n Ọlọ́run ti wá fínú kádàrá pé àfọwọ́fà rẹ̀ ni ó gbé débẹ̀. Okay, so join together àfọwọ́fà. Ó join together ṣùgbọ́n àwa ní sọ pé ẹ̀sìn bọ́lá náà ló kádàrá rẹ̀ mọ́ irọ́ o Ọlọ́run ọba àyèfàbúrú ti sọ̀dọ̀ Ọlọ́run ọba torí wípé ó sàlẹ̀ ṣe nǹkan mi kò tó mú yùn sóye yín báwọn. Okay. Ó sàlẹ̀ ṣe nǹkan mi kó tó ti pò ń lọ mọ́ èyí tí yóò gbèdé sẹ́ẹ̀lì tó gbèdé òun ẹlòmí tó bá ti sábúrú tó yóò àmọ́ blame pé ẹ kádàrá sáà ní irọ́ o láǹfààní àti ṣèyí tó bá wù ọ́ lóòótọ́ ó padà lọ kó sínú tọ́lọ̀ ti kádàrá náà ni ṣùgbọ́n ìblame kádàrá fáburú tá a bá ṣe Wallahu a'lam tó ti yẹn. mẹ́tàlẹ́ sọ ọ̀rọ̀ yìí a ti ń tọ́ láti contact yín ẹ bá send soft copy àdìsí àwọn ọmọ yìí. Inshallah màá bá yín send rẹ̀ ẹ má bínú ẹ má bínú. Wọ́n lóò jẹ́ kọ́kọ́ gbé sọ́fẹ́ sí program ní àwọn òbí àwọn ọmọ tó ń ké lọ́dọ̀ wa ní mo fẹ́ sẹ́ndì àdísì kan sí wọn mo sì ń gbàgbé ní sẹ́ndì rẹ̀ ẹ má bínú ṣe gbọ́ bá ń nì ẹ má bínú sí mi o màmá èmi ò máa sẹ́ndì rẹ̀ o ṣe gbọ́ só ti yé yín bá ẹ má pè mí sórí WhatsApp mo ti sọ fún yín wípé same phone and no fún WhatsApp àti tá a fi ń ṣe program so ẹ kàn mọ́ dára yín láàmú oníyàwó mẹ́ta ni o kí ni mo wá rọ́pọ̀lọpọ̀ wọn ti wá fẹ́ gbiná lórí ọ̀rọ̀ mi wọ́n ti fẹ́ lè gbiná o tí n bá wo bí òun yàwó mẹ́ta tí n bá wo bí òun yàwó mẹ́ta tí n bá wo bí òun yàwó mẹ́ta tí n bá wo bẹ̀yẹn òun yàwó mẹ́ta kí ló dé sẹ́mi nìkan ni ṣé mo sọ jòótọ́ lọ ni èmi sọ fún pé tẹ bá ní kéèsì tẹ lulu ìfẹ́ gbé kọ́ọ̀lù mọ́ tẹ bá ní tẹ lulu ẹ̀gẹ́sì mi máa lù pẹ̀lú mi ẹ̀yin ẹ̀ sọmọlúàbí wọ́n kàn ní mùdírù tí wọ́n sàn bú wọ́n ń bú mùdírù irọ́ ìdíkan ní ẹ sàn pa àwọn náà lẹ́bọ táwọn bá pè ní Boko Haram ìwọ tó sọ bẹ́ẹ̀ mò ń challenge ẹ tí wọ́n bá bí ọ̀dà èmi pè ọ́ ní oníbídíà tí wọ́n bá wá bí ọ̀dà ìwọ sọ wípé Abdulhakeem bun Mudassir kéwúdì rọrùn bí mo ṣe pè náà o lè fún yàwó mẹ́ta náà sí lẹ́yìn Boko Haram ní ẹ tí wọ́n bá bí ẹ̀dà ìwọ sọ bẹ́ẹ̀ èmi ń pè ìwọ ní oníbídíà on Qur'ani yẹn dákọ̀ rẹ̀ on Qur'ani mo pè ní on Qur'ani bó ṣe wà oníbídíà ní ẹ aládàádálẹ̀ nínú ẹsẹ̀ oníbídíà òun ní ẹ tó lọ sọ pé tó bá ti pè ẹ bẹ́ẹ̀ ẹ sọ pé pè Boko Haram sọ pé mi dákọ̀ rẹ̀ oní Qur'ani o oníbídíà ní ẹ aládàádálẹ̀ nínú ẹsẹ̀ ìwọ náà wá sọ pé Abdulhakeem mo dákọ̀ mi mo challenge kan wá dé gbogbo ẹ̀yà lè súnà o dákọ̀ mi bá ń pé Abdulhakeem bun Mudassir kéwúdì rọrùn bí mo ṣe máa kọkọ̀ mi gangan nu àsàkọ̀fí kéwúdì rọrùn sẹ́ Abdulhakeem bun Mudassir kéwúdì rọrùn
o lè fún ìyàwó mẹ́ta gba lẹ́yìn abumaridiyu gbogbo ẹ̀ pátákọ̀pọ̀ kó wá ní Boko Haram ní ẹ́ terrorist ní ẹ́ tábàtà ti bí ẹ̀dá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ń sọ gbangba wípé oníbídíà ní ẹ́ torí tí mo sọ ń sí báyìí bó ṣe ń wo kò délé ẹjọ́ wọ́n sì bí ń pé kí ló tó fi pẹ̀lú ń bídíà wọn ní ó ṣe báyìí nú ẹ̀sìn tábà ti wá bí wọ́ dá sọ kó sọ pé ẹni tó bá bí dá kó sọ pé tẹ́ bá ti ń pè wà ló ń bídíà adóhùn pé Boko Haram èmi challenge ẹ tó bá wá ti bí ẹ̀rẹ̀ mi dákọ̀ rẹ̀ ó ń Kùránì o oníbídíà ní ẹ́ wallahi oníbídíà ní ẹ́ ìwọ náà wá sọ padà pé Abdulhakeem kí ló kọ rẹ̀ gangan náà Lukmanu ìmọ̀ sọ́ni mú ẹ̀ mo fẹ́ dákọ̀ rẹ̀ kó wọ́n sọ pé tèmi mi dákọ̀ òun kó wọ́n sọ pé ìgbà tí mi ò dákọ̀ jẹ́ kó náà pé mi lóyún má pè mí lóyàwó mẹ́ta ó kọ mi èso yàwó mẹ́ta mi ò lè ráyè láti gbé ẹ ní kóòtù báwọn láti arrest ẹ mo fẹ́ arrest ẹ tààrà tó bá sọ bẹ́ẹ̀ ni o mo rò kó yé mo fẹ́ arrest ẹ tààrà tí mo sọ pé ẹlẹ́nu láti sọ bẹ́ẹ̀ ó sọ pé ẹlẹ́nu láti sọ bẹ́ẹ̀ kí ni fúnni yìí mọ́ fúnni mú ẹ̀ máa mú fúnni mo sáà kò jẹ́ Lukman mo fẹ́ dákọ̀ rẹ gangan pé Lukmanu kíní kan o oníbídíà ní ẹ tá bá wá bí ẹ dá ìwọ sọ pé Abdulhakeem bun Mudassir kéwúdì rọrùn bó tí mo ṣe ń kọkọ mi gangan nu bí mo ṣe ń kọ bó ṣe wà ní gbogbo tí mo ń lò pàtàkì ìwọ sọ pé Boko Haram ní ẹ terrorist ní ẹ ìwọ sọ báwọn mo fẹ́ arrest ẹni o mo fẹ́ arrest ẹni o èmi ẹ ṣe ṣeré o tó bá ti bí ẹ dá mo ń bọ̀ mo fẹ́ wo kí ló kọ rẹ̀ full name tó lọ sọ pé ẹni tó bá tó ti bí dánú yín ẹ̀yẹ pè wá Boko Haram àánú ó lè ṣe program ni kò tí pẹ́ ẹ̀yẹ pè wá ní oníbídíà Lukman Adébáyọ̀ ìwọ Lukman Adébáyọ̀ oníkùránì oníbídíà ni ẹ o sọ pé ẹni tó bá tún bídá kó pẹ̀yọ̀ ló ń bídíà oníbídíà ni ẹ Lukman ìwọ Lukman Adébáyọ̀ mo ń sọ báyìí rìkọ́ọ̀dù ẹ̀lẹ́ kó lọ gbé fún ìjọba ìwọ Lukman Adébáyọ̀ oníkùránì oníbídíà ni ẹ aládàdálẹ̀ nú ẹ̀sìn ni ẹ tán bá ti wá bí ẹ dá ìwọ sọ wípé ìwọ Abdulhakeem bun Mudassir kéwúdì rọrùn àsàkọ̀fì olóòfin gba àwọn tó kù sí sórí Abdulhakeem bun Mudassir kéwúdì rọrùn ti tó láti rán lẹ́wọ̀n ṣùgbọ́n olè á fi òkú náà sí o abumaridiyu olè fi yùn náà sí kéwúdì rọrùn àsàkọ̀fì tó bá ṣùọ̀ dáadáa fún ẹ ìwọ fi sí báwọn mo fọlọ́ba tẹ́mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra màá mọ bóun náà ṣe gbé ọ pàdé kò yá ìkànnì àwọn Sheikh tẹjọ sílẹ̀ ìpẹ́ tó padà bẹ̀ wọ́n tó bá ti bí ọ̀dà bẹ́ẹ̀ máa jẹ́ kó mọ̀ pé táwa ń sọ yẹn kìí ṣe ń tán lè fi arrest wa tó rà àparọ́ a sì pẹ̀yìn lọ ó ń sọ nínú program ẹ̀ pé ẹ tó bá pẹ̀yìn Boko Haram ẹ sì bọ́ta ẹ lè ṣe Boko Haram ń wò báyìí pé àbọ̀mọ̀ yóò wá gbádùn ni ìwọ ló kọ́ ló jẹ́ kó o sọ bẹ́ẹ̀ irúmọlá Yusuf Adépọ̀jù kú ẹ̀ tán kàn pé Boko Haram tí ó dákẹ́ international manufa wọ́n kàn pé wọ́n ní Boko Haram ó wà dákẹ́ ó ní ẹ̀ tó bá pẹ̀yìn Boko Haram ẹ sì bọ́ta ẹ lè mèsè Boko Haram ó wá ń tu ọpọlọ sọ́sàn bí ẹyá pé mo jẹ́rìí sọ́sàn bí ẹyá irú wọn ò ní sọ láyéláyé pé káà rẹ̀ sí ẹ̀ torí pápọ̀ Boko Haram ẹni tí ò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ ó tọ̀ ń wo sọ́sàn bí ẹyá nàbà wọ́n tó kọ́kọ́ sọ wípé ẹ bá ń sọ fáyé o mùdírù mọ́ríkàsì o kìí ṣe mùsùlùmí o tí mo gbọ́ báyìí o gbọ́yìn lẹ́nu wọn Dr. Sharofu tó ti lálàsẹ wọn pé wọ́n ní kéèyàn ò mọ́ tẹ̀ ló wá ní Dr. Sharofu àwọn oníṣẹ́ báwọn ó fẹ́ torí àwọn èèyàn yẹn ó fẹ́ torí wọn ó fẹ́ to ọpọlọ wọn káwọn náà bá sọ pé èèyàn náà máa gbé Yesaloonaka torí pópó Boko Haram wọ́n fẹ́ to brain wọn dídí ló pè wọ́n èmi ń challenge ẹ̀ o ti sọ mo tún tún sọ ìgbẹ́ tẹ́wá tún ti ń pè wá ló ń bí díà àwa náà mọ̀ pé Boko Haram Lukman Adébáyọ̀ oníkùránì oníbí díà ni ẹ eléyìí sọ́ọ̀ tó sọ pé ní tí mo ní kó o ṣe túmọ̀ rẹ̀ láti jọ yìí ọ̀tọ̀ nìyún ọ̀tọ̀ tún lélẹ́yìí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rán o ìjọ sì jẹ́ mi ò dọ́ lórí èyí tó ń pariwo o mọ̀ kó yẹ kí n fèsì lórí ẹ̀ àìmọye nǹkan tí mo ti challenge tó ní fèsì lé lórí èmi ò ráyè gbogbo yìí lórí eléyìí ìwọ mọ̀ yà kí mọ̀ pé mọ̀ yà ni ìwọ náà gbọ́n ó mọ̀ yà báyìí yóò challenge lórí nǹkan mọ̀ yà báyìí mọ̀ yà o ìwọ ló dídì sọ pé tẹ bá tó pọ̀ wà ló ń bí dà Boko Haram Lukman Adébáyọ̀ ń Quran fọ́sàn tí ń po kọ̀rẹ́ rè ó gbé mo ti fẹ́ sọ́tẹ̀ mi wà oníbí díà ni aládàdálẹ̀ ni tó bá bí ẹ dá wọ́n tó sọ tí wọ́n bá bí ẹ dá tó yẹ pé wọ́n bí ẹ dá pé wọ́n sọ ní Lukman Adébáyọ̀ wọ́n sọ pé má sọ pé
ó ní ìyàwó mẹ́ta mọ́ sọ̀yún tó bá ṣú ọ̀fún ẹ sọ pé àtòrí pé òun kó combination ìyàwó mẹ́ta mo gbọ́n ló jẹ́ mi náà dídì dákọ̀ rẹ sọ pé Abdul Hakim bun Mudassir kéwú dìrọ̀rùn ó wá lè fi àbúmọ̀dìdì kéwú dìrọ̀rùn àsàkọ́ fi oníyàwó mẹ́ta sí Boko Haram ní ẹ́ ìwọ fi yùn sí tó bá ń gbọ́ ilé ló ń lọ tarara ilé ló ń lọ tarara yẹ oní Kùránì wẹ̀wọ̀n o ilé ló lọ tarara eré ló pè eré òun ló pè eré òun ló pè gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe program tẹ́ bá jẹ́ oṣù náà ìwọ tó bá lè sọ ní jọ pé ìjọ ń pa o ìwọ náà sọ pé Lukman Adébáyọ̀ o kíní kan kò ní bí díà ní ẹ kó wá ní kó dákọ̀ tọ̀dọ̀ tiẹ̀ náà padà èyí ìkan ìfẹ́ dákọ̀yún rárá lónìí ní tí lè bí ọ̀rọ̀ tiẹ̀ mo ní kó náà sọ same thing tàbá bí dáa ní tí ó sọ ni pé gbogbo ẹ̀yàn ń sún náà ó dá náà Boko Haram ní mọ́ sọ̀yún dákọ̀ wálé ọkọ̀ kan tán bá bí ọ̀dà torí pé ń wòyìn láti jọ́ yìí torí pé ń wòyìn láti jọ́ yìí tán bá ti bí ẹ̀ dá ìwọ sọ bẹ́ẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí wọ́n ń pè wá lẹ́lẹ́bọ wọ́n ń pè wá ní kinní kan nǹkan kan sọ̀rọ̀ pé ó rò pé yìnyín ọmọ ròyìn ilé ẹjọ́ ìyàtọ̀ ń bẹ láàrin ẹ wọ́n sàbùmù dìrù náà èébú yàtọ̀ sí pé òbáyẹn ló kọjá defamation character yàtọ̀ o má ṣe dìdìrín síra rẹ o má ṣe dìdìrín síra rẹ o defamation character ó yàtọ̀ sí ìtẹ́yìn pariwo yìí o mo rò bóyé ó yàtọ̀ síra wọn o ó yàtọ̀ tó síra yẹn mo dìrù gan tí wọn ò ṣe ìbánilókọjẹ́ fún wọn táfà Blakim Kutubi kan fi Sheikh Adamu sàpẹrẹ nǹkan kan so mọ̀ pé mo dìrù competition àbí wọn competition bí àṣà èèyàn yín ṣé wọn ò competition against wọn ṣé wọn ò kọ́ wọn kọ́ gbà tó sọ pé mo dìrù síbẹ̀ mo dìrù ṣe wà lọ́ọ̀ mo dìrù ló kọ́ mo fọ́lọ́ bàbúrà mo dìrù ló kọ́ àwọn old student mọ́ríkàsì táwọn náà tó lọ competition mí ní pàǹtì ibo náà fi kí ni wọ́n sí ń gbà tán kọ̀yún àwọn náà wọ́n lè sàmójúkò wọ́n lè sàmójúkò ń gbà yà bí torí wọ́n parọ́ pé tí wọ́n bá bẹ̀ yẹn mọ́ gbọ̀ngbà ó tún ran ó fẹ́ bá Yesaloonaka jẹ́ ó tún ran Malam Yusuf Adépọ̀jù gbé tán bá ń bẹ̀yìn gbà yẹn mọ́ gbọ́ tán bá ń bẹ̀yìn yẹn mọ́ gbọ̀ngbà ẹran lẹ́wọ̀n náà bóyá kò ní dé ẹran lẹ́wọ̀n wò káwò ẹ̀yẹn èmi ti challenge wọn náà tó bá bí ọ̀dà wọ sọ bẹ́ẹ̀ ayé ó gbọ́ ọ̀tí lọ́wọ́ mi ayé sẹ́ wọ́n gbọ́ ọ̀tí lọ́wọ́ mi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wọn dé. ká ṣiṣẹ́ hajj àti umura àti mọ̀tẹ́lẹ̀ wípé ọ̀gá ni wọ́n jẹ́. eléyìí tún wá yàtọ̀ o. umura December 2021. tààmù láǹfààní àti padà ní 2022 January. ọ̀tẹ̀ yìí tún pẹrẹgẹdẹ yàtọ̀. hajj mikot ventures limited. pẹ̀lú àjọṣepọ̀ Malam Yusuf Adépọ̀jù Akadi. fún gbogbo ènìyàn tó fẹ́ bá ilé iṣẹ́ hajj mikot ventures rìnrìn àjò umura 2021. aláǹfààní àti gbéra ní December 22nd. ìyẹn 2021. aláǹfààní àti padà sórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. ní January 2022. ẹ ti mọ̀ pé nípele lásọ ẹlẹ́à. ìdí ni tàbíjọsìn òmùra tọdún yìí pẹ̀lú Malam Yusuf Adépọ̀jù. ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́wà Mikot Ventures Limited sí. number 30 Iliasa Street Mọ́fọ́lùkù Oṣòdì Lagos. ẹ jọ ẹ mọ̀ jẹ́ tí ì lọ o mo fẹ́ sọ fún Kùránì dáadáa kó túbọ̀ yé tán yanyan o mo fẹ́ kó o ṣe dáadáa kó lè bá a clear dáadáa ni o fọ́tò rẹ rèé o ti rí ìwọ rẹ̀ ń bí fọ́tò rẹ rèé tán bá ti Lukmanu Adébáyọ̀ táyì ń wò yìí oníbídíà ni ọ́ òun Kùránì oníbídíà ni ọ́ ìwọ náà wà gbé píkṣọ̀ tèmi náà síbẹ̀ báwọn kò ní abumoridi Abdul Hakim Mudassir kéwúdí rọrùn ó kàn máa mo ṣe pé òun kò pé méjì ó ti dárànù wá fi abumoridi ó lè fa wọn yìí sí kó wá fi píkṣọ̀ mi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣe pé Yesaloonaka kò fi píkṣọ̀ àwọn tó sọ kò fi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó dá mọ́jẹ̀ ń sọ́tàn fún ọ ó dá. padà sórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ní January 2 2022. ẹ ti mọ̀ pé nípele lásọ ẹlẹ́à. ìdí ni tàbíjọ
ṣe umura tọdún yìí pẹ̀lú Malam Yusuf Adépọ̀jù. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹlẹ́wà Ajmicot Ventures Limited sí nọ́mbà 30 Ilyas Street Máfolúkú Oṣòdì Lagos tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 2 Ọlọ́ba shopping complex opposite Movers filling station beside Weather Odieru Ìwó Ọ̀ṣun State. Ẹ WhatsApp wọn sórí nọ́mbà 08023880944. Ẹ pè Ajmicot Ventures sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08088458044. Ẹ sì tún lè pè wọ́n sórí 07030655446. Ẹ tún lè kàn sí Ajmicot Ventures lórí wẹ́bsáìtì wọn www.ajmicottravel.com. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa kọ́ mọ̀ náà Ajmicot Ventures Limited. Múra December 2021. Ajmicot Ventures ló sọ wípé àwọn làwọn ṣe bá rìnrìn àjò àjì àti umura pẹ̀lú rọrùn. Ẹ máa bọ̀ wá o. ẹ jọ̀ọ́ mọ̀ bọ̀ wá ẹ wá sí ájì o. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀ ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. kò má sí ewé kò má sí ìdán kò má sáwọn rẹ̀ kọ́ sí òde kò má sí àgbà kò má sábò yẹn nípa kádàrá tọ́lọ́run ṣètò lórí ara ọmọ àdámà la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ìbẹ̀. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. lánàá orí tí ẹ pé tẹ́lẹ̀ sí ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrímẹ́lẹ́sẹ̀ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́léṣẹ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. àti wípé yíyẹsẹ̀ wòṣẹ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. orí wípé ṣébélé lẹ́nu ṣẹ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. àti wípé òǹkà tajà ṣẹ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. mo ní wípé òǹkà kùsànrin ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. àti wípé gbẹ̀tùgbẹ̀tù kọ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. mo ní wípé pípé ségè ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. ìfúnpá ńkọ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. àti wípé òǹdè níbàdí ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. àní agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. mo ní Òṣogbo ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Òṣogìyàn ńkọ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ. àti wípé Ọ̀ṣẹ́ Àbọ̀kè ààrẹ bọ́ ni èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀ṣẹ́ Àwẹ̀yìn bí Fálábòyún ó ti dájú pé ààrẹ bọ́ ni pé ní ṣe bẹ́ẹ̀ máa ọba láwòrán wá foríjì ìrìbò tí tó ní ṣe bẹ́ẹ̀